Ifá ní ká má fi kánjúkánjú ṣayé, ká má fi wàràwàrà wọ́pọ̀ ọ̀rọ̀. Ohun tí a jẹ dàgbà ká má ti kékeré bàjẹ́, bó bá pẹ́ títí a máa pè ní lẹ́nu. Ifá ò bá gbèsè ayé ẹ̀dá jẹ́. Gbogbo nǹkan ṣẹ̀ṣe kò sí tó bá gbèsè ayé ẹ̀dá jẹ́. Àwa tá a wà ń díẹ̀ ní ká mójútó, ká má fi ba ìgbésí ayé àwọn ọmọ ènìyàn. Gbólóhùn kan pé wọ́n ń jí ọba gbé, wọ́n kìkì náà bu ọba. Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Wọ́n wá wọ pálàsì ọba, wọ́n ń nàbọn sọ́ba. Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Ẹni nàbọn sọ́ba òjókòó lọlẹ̀ kóyìn síwájú kó bẹ́yìn yọ sí. Wọn ò dúró gbàgbára mọ́. Ifá ní ọlọ́gbọ́n wọn ò ta kókó omi létí aṣọ. Ọlọ́mọràn kan ò mọyé erùpẹ̀lẹ̀. Ẹrin tó ń rìnà ká kò débi ilẹ̀ gbé pẹ̀kú. Adífá fọ́rùnmìlà ńlá bá wọn múlẹ̀ láì lọ́kọ́. Ǹjẹ́ ẹ mú gbárébété o kí ẹ mú ṣẹ̀mí lẹ́nu, òwò tí wọ́n ṣe là nífá jẹ́. Tó bá sì ń fi ọ̀rọ̀ ẹ̀sìn sí òṣèlú bí ẹni gbé ọbẹ̀ ka orí àrò méjì ni. Gbogbo ohun tó wá wọ́ yẹn ìtàwọn lọ́balọ́ba dálẹ̀ pọ̀ wọ́n pọ̀. Tó náà lọ súnmọ́ àwọn ìjọba jù. Elédùmarè ló dẹ́ja sínú omi. Ó dá ibi tí kálukú wà fúnra Elédùmarè ló dá síbẹ̀. Ẹja wà ní ìsàlẹ̀ omi. Mi rò pé nìkan gbé nǹkan kó lọ dà látòkè mi síbẹ̀. Oúnjẹ wọn tẹ́jáde ẹ̀ máa jẹ. Ó wà ní ibi tí Elédùmarè dá sí. Àmọ́ gbà tí ń tọ́lọ́hún fún bẹ́ẹ̀ tó tẹ́ lọ́rùn, ó lọ yọ̀wọ̀ lọ́rẹ̀. Wọ́n wá fi èkòlò sẹ́nu wọ̀, ṣó tóun tẹ́já ń jẹ ìsàlẹ̀ odò. Tó bá jẹ́ ohun tọ́lọ́hún fún tó dá mọ́, tó bá jẹ́ òun ìsàlẹ̀ omi tó wà. Ẹja ò lè kó òun omi kó lóun lọ ní pápá kóun fẹ́ lọ jẹun. Ẹ̀kú náà dẹ̀ lè kó òun pápá kó kóun bọ́ inú odò. Ohun kálukú máa jẹ́ wà láyé ara wa ní ká má ṣọ̀kọ̀ ojú àkàdẹ́ẹ̀lì. Wọ́n kọ́ wá gba fọ́ọ̀mù wọ́n tó bá nípò ọba. Ṣẹ́ni tádé ò tọ̀ sí tí ó wà ń dilé aládé, ó jẹ́ kó dépò ọba náà. Àmọ́ bó bá dẹ̀ ti lówó lọ́wọ́ ń bọ́ fẹ́ tajà ni. Kò sí béèyàn èdè Ìgbò lọ́kọ́kọ́ fi ba nǹkan jẹ́. Àwọn Haúsá gbàgbé èdè tiwọn. Yíbò gbàgbé èdè tiwọn. Àwa Yorùbá yìí náà ni. Ohun tó ṣèlú dálẹ̀ náà ẹ̀sìn kòkò kéré. Wọ́n ọ̀dẹ lè fi ẹ̀sìn ṣe òṣèlú kọ́ lójú tu ẹ̀. Ẹ káàbọ̀ sí ìkànnì Sultan TV. Bàbá ẹ káàbọ̀ lórí ètò wa Ìṣẹ̀ṣe l'Àgbà. Bàbá ìjẹ̀lẹ̀ bàbá dárúkọ yín fún àwọn ará ilé tó ń wò wá. Mo kí gbogbo ará ilé lọ́kùnrin lóbìnrin àti lọ́mọdé àti lágbà àtẹni tí mo mọ̀ àtàwọn tí a ò mọ̀. Ọlọ́run ọba Elédùmarè ìbà ẹ̀. Orúkọ mi ni Olóyè Ọláifá Àlàbí Ṣàngótádé tí mo jẹ́ Ojubona Onifa gbogbo ìlú Gbàgùrà. Ojubona Onifa gbogbo ìlú Gbàgùrà. Bẹ́ẹ̀ni, tilé toko. Ṣùgbọ́n bàbá, báwo lẹ ṣe alábàápàdé Ojubona Onifa gbogbo ìlú Ẹ̀gbá? Àwọn Yorùbá máa ń pé orí lóyè, ó dẹ̀ ní ètò. Torí àwọn kan ló ti kọ́kọ́ jẹ́ kó tó di pé wọ́n tó kan àwa náà. Ìdẹ̀ ìṣòyè téèyàn ń jẹ tí kú lé lórí. Béèyàn bá lò níye ọdún kan tó bá tó yá wọn á tún pé kálukú wá rọ oyè fún lágbájá kéèyàn tún bọ́ sí ìtí ó tó jù bẹ́ẹ̀ lọ. Kọ́lọ́run ọba kó má kọ̀dá ìmọ̀ṣe sí ní kálukú wa. Kífà aládé kó dẹ̀ dúró tẹnì kọ̀ọ̀kan wa. Àwọn tí wọ́n ti ń jẹ́ bọ̀ Ojubona Gbàgùrà yìí, torí Gbàgùrà ní ìyá mi, Gbàgùrà náà ni bàbá mi. Méjèèjì tójú ti mú, méjèèjì Gbàgùrà ni. Bàbá jẹ́ Idere, ìyá jẹ́ Ìjàyè. Ṣòbọ́dẹ̀ ṣe ń tètò Gbàgùrà, bó bá bọ́ sí ìlú kan á tún bọ́ sí ìlú mi. Àwọn bàbá ni wọ́n pawọ́ pọ̀ pé lágbájá ó ti tó yẹ ní Ojubona Onifa Gbàgùrà. Ojubona Onifa ìlú Idere mo ti kọ́kọ́ jẹ́ o. Ojubona Onifa gbogbo ìlú Idere. Onifa gbogbo ìyẹn náà wà lábẹ́ Gbàgùrà. Ìyẹn ìlú Idere yẹn. Ó ní ọdún tí mo ti ń lo ìyẹn bọ̀ tó ń rí akitiyan àtúnjúṣe. Báwọn bá fẹ́ mi síbi báyìí, kì í ṣe ẹni lè bà wọ́n lójú jẹ́ tàbí tó lè dọ̀tí àwọn. Wọ́n jẹ́ tí mo rí níbẹ̀. Ẹ kú òun bàbá. Lágbára Ọlọ́run oyè tí ẹ wà nú ẹ̀ yìí, ẹ ò ní mọ̀ síkú, ẹ ò sì ní mọ̀ sáyìn lágbára Ọlọ́run. Ẹ ò ní fọmọ ṣé o, ẹ ò ní ìyàyà ṣe, ẹ náà ní fara yín di. Àṣẹ àti gbogbo wa. Ṣùgbọ́n bàbá ká tó bẹ̀rẹ̀ tó yìí, máa fẹ́ kẹ́ bá mi fi ohùn Ifá, kẹ́ bá mi fi kí àwọn ará ilé tó ń wò wá nílé. Kọ́ lè mọ̀ wípé a wà pẹ̀lú ògbóǹtarìgì onífá. Ọlọ́run ọba Elédùmarè á dúró tí a mọ̀ ṣe wílẹ̀ fún. Àṣẹ Elédùmarè. Ifá ní bí a bá sọ̀rọ̀, ẹ jẹ́ ká máa mú tọlọ́run ọba pẹ̀lú. Adúrà fún dàdá alábà ọkà, ọmọ àròkò fẹ́yẹ jẹ. Eléyìí tó ń lọ sóko àlérò lọ́dún.
ire nílé ire lóko adó afádàbà ṣùṣù ó máa yẹ̀yìn ẹ̀bá ọ̀nà ẹbọ ni wọ́n ní kó wá ṣe. Ìtàn Ifá yẹn pọ̀ tá a bá wọnú ẹ̀ ó lè gbà wá lásìkò. Àmọ́ bàbá alábà ọkà dàda alábà ọkà tó ń gbin àgbẹ̀rókó ní wọ́n fi gbogbo bá ti ń fẹ́ ṣe ń gbèsè ayé ẹ̀ àfi kó máa fi tó Elédùmarè ṣáájú kí Elédùmarè lè jẹ́ kí nǹkan náà máa ṣe é ṣe fún. Púpọ̀ àwọn ẹlòmíì bíi páwa tá a wà ń di Ifá tàbí à ń sẹ́ǹsì ṣẹ̀ṣe àmì ẹni tó ń pè lọ́nà ọba Elédùmarè. Ẹni dẹ̀ mi Elédùmarè táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ní ò tí ì rí. Adẹ̀sí mọ̀ ń bẹ̀ nù. Ǹjẹ́ bí a bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká mú tọlọ́run ọba pẹ̀lú ọlọ́run ọba ìbàrẹ̀ àfẹ́ ṣáájú lẹ́nu ìta fẹ́ ṣe kó jẹ́ ká mọ̀ ṣe kí a má ṣì wí káyìn náà má ṣì wà gbọ́ àwọn tí wọ́n wà náà kán má ṣì wà wò. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ bàbá. Ṣùgbọ́n bàbá báwo lẹ ṣe ṣalábàápàdé iṣẹ́ ìṣẹ̀ṣe tẹ̀ wà lóyè tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ bá lọ ṣe ṣalábàápàdé? Wọ́n bí wa síbẹ̀ ni. Tó jẹ́ àjogúnbá? Yes, kì í ṣe pé bóyá èèyàn ò jẹ́ ẹ̀sìn kan ó wà lọ fòkàn lọ́sàn-án gan. Bàbá tó bí bàbá tèmi iṣẹ́ ló ń ṣiṣẹ́ Ifá tó ń ṣe. Ìyá tó bí bàbá mi àti ìdílé ìyá àti ìdílé bàbá méjèèjì wọn ṣẹ̀sìn mí ju ẹ̀sìn Ifá lọ. Tó dẹ̀ jẹ́ babaláwo ni bàbá ìyá mi babaláwo ni bàbá bàbá mi bàbá tó bí mi wá babaláwo ló ń ṣe. Ìyẹn ni bàbá tí mo pé Ṣàngó tá dé sọ́nù mi tá lórúkọ yẹn. Ohun téèyàn bá bá ọmọ orí ìtẹ́ là wá o láti kékeré báwa náà ṣe ń bímọ táwọn fọmọ wá sí. Láti kékeré náà bàbá ti fẹsẹ̀ wálé pé ojú ọ̀nà tó ní kẹtọ̀ rẹ̀. Torí nígbà bá kọ́kọ́ bí ọmọ níjọ́ kẹta tó ti dákọsẹ̀ jáyé ọmọ wọ́n ti pa gbogbo rẹ̀ ní ìsìn. Ibi àkọsẹ̀ jáyé lèèyàn ti fẹ́ mọ bí ìgbésí ayé ọmọ ṣe fẹ́ rí láyé yìí. Nígbà tí dákọsẹ̀ jáyé níjọ́ kẹta orúkọ Ifá tó dá yẹn orúkọ tí Ifá pé kán pè wá yẹn lórúkọ Ọlá Ifá yẹn. Ọlá Ifá. Èjì ògbè lọ kọ́kọ́ fi dá lákọsẹ̀ jáyé níjọ́ kẹta tó pa wọlé ayé o kò ṣojú wa ti délé ayé o kì í ṣe pé ọtí mọ gbogbo bó ṣe bí. Àmọ́ gbà díjọ́ kẹta tó dákọsẹ̀ jáyé ọmọ ìyá àfi kẹ́ ẹ jẹ́ kó máa kọ́fà o. Ẹ máa pè ní Ọlá Ifá. Bẹ́ẹ̀ ni Olódùfá tó sọ ń bẹ̀ ni. Nígbà dẹ̀ tó wá tó tẹfá náà Ifá tún pé àfi ká tún máa kápò òun. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì sọ́njọ́ kẹta àti tẹfá ó ti lé níyọ ọdún tá a ti wọlé ayé ká tó tẹfá o. Ifá tó padà lórí nǹkan yẹn. Ẹ gbọ́ Ifá ní ọlọ́gbọ́n wọn ò ta kókó omi méjì aṣọ. Ọlọ́mọràn kan ò mọyé rúpẹ́lẹ̀ ẹrin tó ń rìnà ká kò débi ilẹ̀ gbé pẹ̀kú. Adífá fọ́rùn mélòó ńlá bá wọn múlẹ̀ láì lọ́kọ́. Ǹjẹ́ ẹ mú gbárébété o kí ẹ mú ṣẹ̀mí lẹ́nu òwò tí wọ́n ṣe là nífá jẹ́. Èjì bẹ́ẹ̀ lọ. Ṣé bàbá àdúrà wa gba ẹ kú ohun lágbára Ọlọ́run ọ̀rọ̀ lẹ máa sọ bí wọ́n yẹ sọ àṣìṣàn kan mí láṣẹ lẹ́nu. Ṣùgbọ́n bàbá ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa bí Ifá ṣe ṣẹ̀ wá? Báwo ni Ifá ṣe ṣẹ̀ wá gangan? Ọlọ́run ọba Elédùmarè òun ló dá Ifá. Tá a bá wà nínú ilé ìjọsìn a máa ń ka ìwé ẹ̀sìn kan. Wọ́n ní mo gba Ọlọ́run ọba Elédùmarè gbọ́. Mo gbàgbọ́ wípé Ọlọ́run ni ọba tó ga jùlọ. Ọlọ́run náà sì ni adẹ́dàá àti aláṣẹ ohun gbogbo láyé. Mo gbàgbọ́ wípé Ọ̀rúnmìlà ni ẹlẹ́rìí Elédùmarè. Ọ̀rúnmìlà náà sì ni alágbàwí rẹ̀ òdodo. Ọ̀rúnmìlà ni aṣíwájú gbogbo òjíṣẹ́ Elédùmarè rán wá sílé ayé. Kò sẹ́ni tọ́lọ́run fún ní ìkẹ́ ìgẹ̀ àti ìmọ̀ye pípé bíi tirẹ̀. Mo wá jẹ́rìí wípé ẹ̀sìn Ifá nìkan ṣoṣo òun ni ẹ̀sìn òtítọ́ àti ẹ̀sìn òdodo tó ń kọ́ ènìyàn láti yẹra fún ìwà ibi àti láti bẹ̀rù Ọlọ́run. Torí ẹni tí ó bá ní bẹ̀rù Ọlọ́run kò lè ní bẹ̀rù ọmọ ẹ̀dẹ́gbẹ́. Bí Ifá ṣe ṣẹ̀wá Elédùmarè ló dá Ifá o. Ifá òdòdó dá rẹ̀. Wọ́n jọ wà lóde ọ̀run àti Ifá àti Elédùmarè lọ. Elédùmarè wá pé Ọ̀rúnmìlà ló kọ́kọ́ lọ bá Elédùmarè pé ibi táwọn wá ìbò bá yá òde ọ̀run yóò ní gbáyàn mọ́. Ẹ jẹ́ káwọn lọ ṣètò ibi kan táwọn ń wò nísàlẹ̀ torí òkè ibi tá a gbé báyìí òkè méje ni. Gbogbo àtàwọn bí àárín méjì Orílẹ̀ táwa yìí. Ó níye tó okùn mẹ́ta lókè lọ́hùn okùn mẹ́ta ń sàlẹ̀ àwọn wà láàárín méjì ó jẹ́ méje. Ògùn Dámàsà ló sọ ọ̀nà tiẹ̀ o. Ìyẹn ọ̀kan ibi tó jẹ́ pé òkè méje nílé ayé sóde ọ̀run. Nígbà ò bá yá táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pọ̀ òde ọ̀run yìí máa fún. Ẹ jẹ́ káwọn lọ ṣètò gbogbo ibi táwa tá à ń tẹ̀mọ́lẹ̀ ìpèkìdá omi ni tẹ́lẹ̀. Tí nǹkan kan ò lè dúró ń bẹ̀ omi ni.
Elédùmarè wá fún Ọ̀rúnmìlà pé tó o bá rí pé o fẹ́ lọ tún ṣe òun fún ẹ láṣẹ láti lọ tún ṣe. Ọ̀rúnmìlà wá lọ bá wọn kékeré ní jàbàjàbá tinú ìtìjà wá kékeré lọmọ lọ́lá ló ti ń jẹ́ bàbá. Adífá fún Àtò tí í ṣe bàbá àwọn eriwo òun fẹ́ lọ ilé ayé òun fẹ́ lọ ṣètò ayé. Àwọn ní k'Ọ̀rúnmìlà rúbọ, wọ́n ní kó lábòdìyẹ, wọ́n ní kó ní karahun ògbìn, wọ́n ní kó ní yẹ̀rù ṣuṣẹ́ Ifá. Karahun ògbìn yẹn ló so mẹ́dìyẹ lẹ́sẹ̀ tó fi ṣe Ifá sínú karahun ògbìn wọ́n jù lẹ́là tó di ọ̀run. Wọ́n lé ayé. Ngbò máa balẹ̀ lé ayé iyẹ̀pẹ̀ hàn lórí ẹ̀mẹ́. Ngbà lẹ̀ hàn bẹ́ẹ̀ ẹdìyẹ ìbẹ̀rẹ̀ sí ní tán ẹ̀ lè rí kójú wọn mọ́kẹ́dìyẹ ọmọ tanlẹ̀ èyí tó ti ṣe ń gbà wá ṣe ìjọ kìíní ló ṣe mọ́ lára. A ní bẹ́dìyẹ bá fẹsẹ̀ tanlẹ̀ àárín tó máa jẹ. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ò mọ̀ tún mọ́ òun ló kọ́kọ́ tẹ Orílẹ̀ ìdó yẹn dì. Ngbò wá di kó bọ́ sílẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní fẹlẹ̀ yẹn sọ́tún ó ń fẹ̀ sósì ó ń tan iyẹ̀pẹ̀ iṣẹ́ Ifá yẹn ilẹ̀ bá hàn bẹ́ẹ̀. Ngbà apá kún ẹdìyẹ ibi tó rómi ó torí bọbẹ̀ ibi apá kún ẹdìyẹ sí ló ń pè lápá òkun yẹn. Apá òkun. Bẹ́ẹ̀ mọ̀ òkun lẹ́kọ̀ọ́ àbẹ́ẹ̀ mọ̀ bí wọ́n. Bẹ́ẹ̀ ni. Ó ṣe torí bomi òde ọ̀run lẹ́dìyẹ yẹn padà sí kì í ṣe pé nìkan pa ó jẹ́ ńlẹ̀ ayé. Ìgbò wá dòde ọ̀run Ọ̀rúnmìlà pé òótọ́ ilẹ̀ ti hàn àmọ́ kóhun tó máa lọ ilé ayé ó ní tí yóò kàn ṣáájú. Wọ́n bá pe alágẹmọ òjíṣẹ́ tó mọ eré ṣáájú lóde ọ̀run kò kọjá alágẹmọ. Alágẹmọ yẹn ni wọ́n ń pè ní ọ̀gá. Wọ́n ní kó lọ rin ilẹ̀ ilé ayé yẹn wò báwo ló ṣe rí. Ìgbò débẹ̀ ó bẹ̀rẹ̀ sí sáré. Jìnnìjìnnì mú gbò débì kan tó fẹ́ rì tó dàbí pé omi wà níbẹ̀ iyẹ̀pẹ̀ hàn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tí ì gbẹ. Jìnnìjìnnì ijọ́ kìíní yẹn kó lára alágẹmọ ọ̀gá o. Ẹ lè rí kọ́gà sáré bíi tàtijọ́ mà fi kó máa gbẹ́sẹ̀ nǹkan kan. Ó wá padà lọ bá wọn lóde ọ̀run pé ilẹ̀ yìí ti hàn lóòótọ́ o àmọ́ bí kan sì ní ìdí atẹ́gùn tó ń pè láfẹ́fẹ́ ibì kan sì ní ìdí omi torí ibì kan tó le àfi kó dùn rọ̀ sí kó dìrọ̀rùn ibi tó dẹ̀ ní ìta atẹ́gùn àfi kó l'Ẹlẹ́dùmarè bá wọn rátẹ́gùn sí. Ìgbà alágẹmọ máa padà sọ́hùn ibi tóun náà forí balẹ̀ tó rà sí ibẹ̀ lé àìlèdè tí odò kẹ má ba ìrà lẹ́gbẹ̀ẹ́ kan ọ̀kan ibẹ̀ lálágẹmọ bá padà. Jìnnìjìnnì yẹn ò kó lára ọ̀gá o bẹ́ẹ̀ fọ̀gà sílẹ̀ kò lè sáré bíi tàtijọ́ mọ́ a máa gbọ́wọ́ kan a máa gbẹ́sẹ̀ kan bóyá lẹ̀yẹ tún lè rí mọ́ lẹ́sẹ̀. Ìtumọ̀ bọ́gà ṣe ń ṣe nìyẹn. Ngbà lẹ̀yẹ wá hàn tó wá sí tọ́dọ́dọ̀ Elédùmarè Ọ̀rúnmìlà wá fẹ́ Elédùmarè pé òun nìkan ò lè dàgbé lé ayé. Ó ní kí Elédùmarè fún un ní igi ọ̀pẹ. Ó ní kó fún un ní èyí tí wọ́n ń jẹ ó ní kó fún un ní èyí tí wọn kì í jẹ. Ẹ mọ̀ pé méjì lọ̀pẹ tó wà. Àmọ́ ẹlòmíì ò dá mọ̀. Ara ọ̀pẹ tí kò ṣeé jẹ yẹn ara ẹ̀ l'Ọ̀rúnmìlà bá rọ̀ wá sílé ayé. Kì í ṣe pé wọ́n bí Ọ̀rúnmìlà níyà kó ní bàbá o. Ó délé ayé yìí kéèyàn wà ládùúgbò bí kan kọ́pẹ́ ohun tó ń ṣe ó jẹ́ kó yẹn ní báyìí pé láti máa fún ẹ lólùdámọ̀ràn láti máa fún ẹ lẹ́ni máa bẹ́ẹ̀ sọ̀rọ̀. Tí wọn náà bá tiẹ̀ fẹ́ ṣe nǹkan fi lọ wọ̀n kí ló tún fẹ́ tọ́ ẹ sọ́nà sí? Àbáwò ló ṣe fẹ́ ṣe? Ọ̀rúnmìlà fi wá yẹn nìkan níyà tó yẹn nìkan ní bàbá kò dẹ̀ sojú olórí Ọ̀rúnmìlà. Ó rọ̀ wá lé ayé nígbò dẹ̀ parí iṣẹ́ tó fẹ́ ṣe tó tún rọ̀ padà sóde ọ̀run. Ẹ gbọ́. Ìyàgbé yóò bá. Ngbà Ọ̀rúnmìlà wá délé ayé kó tó di pé òun wá akọ eku kan abo ẹja kan akọ ẹyẹ kan abo ẹyẹ kan akọ ẹran kan abo ẹran kan igi ọ̀pẹ yìí ló kọ́ wá gbìn. Èèyàn lè wà nílé ayé kó má rí òun fẹ́ jẹ ẹ jẹ́ káwọn kọ́kọ́ lọ fi irúgbìn sórí ilẹ̀. Irúgbìn tó kọ́kọ́ wù lóye orí ilẹ̀ tá a gbà yìí ọ̀pẹ ni. Ìyẹn ní igi ọ̀pẹ tó kọ́kọ́ wù ó dẹ̀ jẹ́ méjì. Ìkan wà ó máa ń so ike Ifá olójú mẹ́ta ìyẹn ni wọ́n ń pè lékùrọ́ kì í ṣe ike Ifá. Ìkejì wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ike Ifá ni láti ojú mẹ́rin nìyẹn ti bẹ̀rẹ̀ wọn kì í kọ́ yẹn kó fi ṣe epo tàbí kó fi kọ́ ẹyìn. Ìyẹn tọ̀pẹ̀ ní Ifá t'Ọ̀rúnmìlà bá wáyé yìí tó bá fi ṣe epo gbogbo ẹ̀ máa rú tán ni wọ́n lè rí ìgò kan yọ nínú gálọ́ọ̀nù tó bá ṣe. Ọ̀pẹ tí ò ṣe jẹ́ yẹn tó jẹ́ kí Ọ̀rúnmìlà ọ̀pẹ tó ṣe jẹ́ yẹn la fi ń ṣe epo tí kálukú wa ń rí há tá à ń rẹ́yìn tá à ń rí ìgbálẹ̀. Ọ̀pẹ ní Ifá bọ́pẹ́ pé igba agídí ló fi máa rí ọ̀pẹ ní Ifá kan ṣo láàrin wọn. Kí ọ̀pẹ jẹ́ igba o agídí tó bá débẹ̀ wọ́n á máa bá èkùrọ́ lásán ojú mẹ́ta ni kò lè pọ̀jù mẹ́rin. Ẹ ò ìyàtọ̀ tó wà láàrin Ifá àti ike èkùrọ́ nìyí.
nígbà àwọn irúgbìn ìdílé ayé tán lọ lódùmarè pàṣẹ k'Ọ̀rúnmìlà lọ bẹ̀ wọ́n wó níye ọdún t'Ọ̀rúnmìlà ti wà nílé ayé tó ti ń tòrò ilé ayé kóríṣiríṣi ẹ̀sìn tó dé. A dúpẹ́ lọ́wọ́ yín fún àlàyé ọ̀rọ̀ tẹ́ ṣe fún àwọn olùgbọ́ wa tó wà nílé. A jẹ́ ìgbàládùra wípé ẹ túbọ̀ rí tán nípa àṣẹ Olódùmarè. Ṣùgbọ́n bàbá, ǹjẹ́ ta la lè sọ pé ó mọ Ọlọ́run jù náà, ẹ̀yin oníṣẹ̀ṣe àti àwọn ní ẹ̀sìn tí wọ́n gbé wá fún wa látòkè òkun? Ta lè sọ pé ó mọ Ọlọ́run jù láàrin yín? Gbogbo wa la mọ Ọlọ́run, ọ̀nà tí kálukú bá mọ Ọlọ́run. Torí pé ẹ má bínú bàbá, àwọn kan máa ń sọ wípé àwọn làwọn ni Ọlọ́run tó jẹ́ àwọn oníṣẹ̀ṣe, wọ́n máa náwọn làwọn ní Ọlọ́run. Ìdí nìyẹn ni mo ṣe ń bèèrè ọ̀nà owó lẹ fi gbà tó jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe ló ní Ọlọ́run. Wọ́n ní ọ̀run ló mọ ẹni tó máa là. Oníṣẹ̀ṣe, gbogbo wa ló níṣẹ̀ṣe. Torí àtẹni ṣe ìgbàgbọ́ ìyẹn kìrìsìtẹ́nì, àtẹni ṣe muslim ìyẹn àwọn onímàlẹ̀, kò sí tí ìṣọmọ káàárọ̀ oòjíire ní gbogbo wọn. Ìṣẹ̀lẹ̀ Egypt, ìdẹ̀ṣẹ̀ Arabic tàbí kọ́kọ́ wà Jerusalem ni wọ́n wà. Ọmọ adúláwọ̀ jọ ní gbogbo ọmọ oníṣẹ̀ṣe. Wọ́n lè tọ́ díẹ̀ lómi ìwò kan má bàa ṣe kankan bẹ́ẹ̀. Àìmọye pásítọ̀ Ròbí, àìmọye ìmáàmù Ògúndélé, ìmáàmù Ògúnbíyì, wọ́n lè parúkọ sọ́ọ̀nì mú wọn yẹn rẹ̀. Ìgbà ọ̀kọ́ ẹ̀sìn yẹn dé tó jẹ́jẹ́ ẹ̀sìn àjòjì, kálukú tẹ́wọ́ gbà èyí tó fẹ́ gbà. Wọ́n á máa tiẹ̀ pé ìṣẹ̀ṣe àwọn ẹlẹ́sìn kẹta. Ìṣẹ̀ṣe ò ṣe ẹlẹ́sìn kẹta, ẹ̀sìn àkọ́kọ́ ni wọ́n. ẹ̀sìn àkọ́kọ́ dá Olódùmarè ni. Torí Olódùmarè ò dá ẹ̀sìn míì kọjá ẹ̀sìn àkọ́kọ́ àbáláyé wa. Gbogbo ìgbà wọn ní kágbàdo tó dáyé, ó ní òtẹ́ẹ̀dì yẹn ń jẹ. Àwọn bàbá wa tó ti ń bọgi, tó ń bọ̀pẹ̀, tó ń bọ òòṣà, tó ń bọ Ṣàngó, tó ń bégún, tó ń borò, ìbẹ̀rù Ọlọ́run ló fi ń ṣe ohun tó ní ṣe. Ẹni níbẹ̀rù Ọlọ́run tó mọ Ọlọ́run tí ẹlẹ́sìn ìṣẹ̀ṣe kò sí. Ibi ọ̀làjú ló fi ń rò pé àwọn làwọn mọ Ọlọ́run. Kò dẹ̀ sí ohun tédé òyìnbó fẹ́ ṣe fẹ́yàn láyé bí ìṣe kókó bá gbé sí ayé ẹ̀dá. Àwọn náà tún padà wà kọ́ Yorùbá, tó tún padà wà kọ́ Fá. Àwọn òyìnbó tó kó wa ní ẹrú, tọ́kọ̀ àwọn bàbá wọn lẹ́rú kì í ṣàwà. Wọ́n tún padà wà gbé ìrẹsì Yorùbá. So ibi kálukú bá rí i pé ìgbàgbọ́ tòun rọ̀ mọ́ ẹjọ́ tẹ̀lé, kálukú wọn padà wà bá wa o. Kálukú padà bọ̀ wá bá yín. Níṣe ni àwa tá a bá wà ń di ẹ̀sìn ìṣẹ̀ṣe ká dúró tì tá a bá ń ṣe. Ká ṣe pẹ̀lú mímọ́ bí Olódùmarè ṣe fi kọ́ wa. Ká dẹ̀ ṣe òótọ́ pẹ̀lú ẹ̀. Àwọn náà mọ Ọlọ́run kan náà lájọ ń pè. Bí kálukú ṣe ń pè àtèdè tí wọ́n fi ń pè é, òun ló yàtọ̀. Ẹ ṣé bàbá. Ṣùgbọ́n tá a bá ní ká wáyé tá a wà ní ìsìn bàbá, a rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti yí padà. Ayé ò rí bó ṣe rí láyé ìgbà wọn mọ́. A jẹ́ rí wípé àtàrà àwọn nǹkan ẹ̀sìn àjòjì tí wọ́n gbé wá fún wa tá a gbà, òun ló fà á tí ayé fi di jùrù báyìí. Ṣùgbọ́n bàbá, ọ̀nà wo lẹ̀yin oníṣẹ̀ṣe ń gbà láti rí wípé ìṣẹ̀ṣe ó padà sáàárín ìlú láti fẹsẹ̀ múlẹ̀? Ẹ ṣé olóòtú. Wọ́n ní bó ṣe tó ń sì mọ́, bó ṣe gbà ló kù. Ẹ ò rí bí bó ṣe gbà bó ṣe ń balẹ̀ ayé jẹ́ lọ́kùnrin kìsì. Olóòótọ́ ayé wọn ò pògún, aṣòro dúdú wọn ò pọ́gbọ̀n. Ẹ gbọ́, Ọlọ́run dẹ̀ dá wa pé a gbọ́dọ̀ ṣe òótọ́. Ẹ̀sìn ìṣẹ̀ṣe ò kúrò lórí ilẹ̀ ayé àfi tí ìbá ṣe ilẹ̀ káàárọ̀ oòjíire tí kì í ṣe ilẹ̀ Yorùbá. Gbogbo kálukú ẹ̀yà ẹ̀sìn àti ìlú kálukú níbi tílẹ̀ mọ́dé tọ́pẹ́ ojú Ilé Ifẹ̀ tó ti mọ́ wá, odindi ijọ́ kan lásán ló wà láàrin ọjọ́ láti January sí February wípé 350 kílẹ̀ pé ijọ́ kan ṣe ni wọ́n fi ń bọ̀ ṣàkọlé Ilé Ifẹ̀. Ojúmọ́ ọjọ́ kan tí inú tó fẹ́ ṣe ìtí kálukú lórí gun òlò pátápátá tá à ń parí pọ̀ tí wọ́n ń dáwọ́ jọ tí wọ́n ń ṣe ń bẹ̀ wá. Ijọ́ kan ṣo ni òfin ní tó fi ń bọ̀. Wọ́n ti padà sí ọkọ ti padà kúrò ní gbogbo nǹkan tá à bá fi sílẹ̀. Láyé àtijọ́ ń gbà wáṣẹ̀, èèyàn kan mọ̀ pé òun fẹ́ jọba. Ìtọ́sọdún lówó dé, tọ́sọdún olóṣèlú. Ní tó ṣèlú dálẹ̀ ní ẹ̀sìn kòkò kéré.
wọn ò dẹ̀ lè fi ẹ̀sìn ṣe òṣèlú kọ́ lójútu ẹ̀. Ẹ gbọ́ Yorùbá. Wọn lè fi ẹ̀sìn ṣe òṣèlú kọ́ kí wọ́n lójútu ẹ̀. lójútu ẹ̀. Torí ọba ò lẹ́sìn, ìjọba pàápàá ló lẹ́sìn. Abẹ́ ẹni jó ní ṣọ́ọ̀ṣì wà, abẹ́ ẹni onímàlé wà. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ káàárọ̀ oòjíire ọmọ Oòduà ní gbogbo wa. Tí bá bẹ̀ ìjọba àtàbẹ̀ ọba yìí náà là wà. Nígbà wàṣẹ Ifá ni wọ́n fi yàn bá. Wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́. Èmi mo ní gọ́fúnà tó wà níbẹ̀, jẹ́ kí n lọ bá sọ̀rọ̀ ọba ìlú wá sílẹ̀ kó wá lo agbára fún mi lókàn. Wọn ò ní mọ́ba kọ́ má dàáfá o. Àmọ́ kí ìṣẹ́ ni Ifá bá mú ni wọ́n mú. Wọn ò jẹ́ kí Ifá mú yàn mọ́ o. Ẹni wùn wá rèé, ó yá ẹ dáfá. Nígbà tẹ́ ti náà níwìn yìí, Ifá dẹ̀ sọ èyí tó rí. Ẹni tí ìbá ṣòun lórí ẹ̀ fẹ́ jẹ́ oníyẹ ọdún tó lè lò. Ẹni orí ẹ̀ bá dẹ̀ jẹ́ á bọ́ síbẹ̀. Mo kọ́kọ́ sọ pé bó ti tọ́ òsì mọ́, bó ṣe gbà ló kù. Ẹ rí bí bó ṣe gbà ṣe wá ń ba ilé ayé jẹ́ lọ. Wọ́n ní ẹjẹ́ á ṣe kó ti jẹ́ ká ṣe, kó lè bá rí bó ṣe yẹ kó rí. Kò síjọba kan tó máa fẹ́ débẹ̀. Nígbà tá a ti kọ́kọ́ dá ẹ̀sìn ìṣẹ̀ṣe tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé lárugẹ. Torí ohun tó jẹ́ kó fà sẹ́yìn tàbí pé bó jẹ́ kó jẹ́ kí tẹ̀síwájú, àìsọmọ́wé púpọ̀ táwọn bàbá wa fojú dúdú ṣe. Ta ló bí gófúnà tí ò ń ṣe àwọn Yorùbá adúláwọ̀? Tí ò ń ṣe àwọn adúláwọ̀ àwọn káàárọ̀ oòjíire bàbá ńlá wa? Ta ló bí pírẹsidẹ́ǹtì tó jẹ́ ọmọ káàárọ̀ oòjíire? Bẹ́ẹ̀ ń gbórúkọ tí kálukú wọn jẹ́. Èwo ni Gabriel wà ńbẹ̀, èwo ni àbùdù kínní kan wà ńbẹ̀? Ẹ máa kọ́kọ́ gbórúkọ Ifá, àbórúkọ eégún, àbórúkọ orò, àbórúkọ Ṣàngó, àbọ̀yá ṣe kínní kan, àbóòṣà ṣe kínní kan. Kó tó dárúkọ ẹlòmíì títí kan lọ́ba bẹ́ẹ̀. Tó bá sì ń fi ọ̀rọ̀ ẹ̀sìn ṣe òṣèlú, bí ẹni gbé ọbẹ̀ ka orí ààrò méjì nìyẹn. Ààrò mẹ́ta dẹ̀ lèèyàn lè gbọ́ bẹ́ẹ̀lì tó lè gùn régé tí ò ní dànù. Wọn ò dẹ̀ bóòótọ́ lọ bí òṣèlú o. Ẹ gbọ́ Yorùbá, oyè téèyàn bá mọ̀ pé òun fẹ́ ṣòótọ́ ńbẹ̀, òun dẹ̀ fẹ́ jẹ́ káràlú gbádùn òun. Kò dìgbèyàn bá ń farifa nígbà tó ń fà láwo. Tẹ́lòmíà máa parí ilé parí ọ̀nà kó tó dépò chairman, dépò kánsílọ̀, dépò gọ́vnà. Ṣé ń gbò bá débẹ̀ ń kọ́kọ́ ná dànù yẹn kọ́ ló fẹ́ kó? Ń gbà láyé pé kó ṣe dáadáa pẹ̀lú ẹ̀yà aráàlú. Ẹ wò gba Tinubu, bàbá wa tó fẹ́ débẹ̀. Wọ́n lóun ṣe lè jẹ́ oní ìmàle kó tún mẹ́nì kejì ẹ̀ tó jẹ́ gbákejì ẹ̀ kó tún jẹ́ kíni? Kó tún jẹ́ màle. Ṣé ìyẹn la fẹ́ lò ní àbí bí ìlú ṣe fẹ́ rí? Ó níye ọjọ́ tó fi fà á, níye oṣù. Jọ́ntọ́ lọ́rọ̀ ṣé báwo oníṣẹ̀ṣe náà wà láyé? Nígbà dẹ́ tí pé òótọ́ kọ́ láwọn bá lọ di òṣèlú, kì í ṣóye ilé bàbá ẹnì kankan, wá débẹ̀ jẹ́ tiẹ̀, ṣe ń tápẹ́ bá ká yí padà ní. Ẹni bá nífẹ̀ẹ́ aráàlú ẹ̀ tó níbẹ̀rù Ọlọ́run lọ́kàn kò ní fìyà jẹ ọmọlàkejì. Gbogbo tọ́lọ́run Elédùmarè ṣe fún wa nílùú Nàìjíríà yìí ó tó wa jẹ. Ìlú míì tó jẹ́ pàwọ́ la tún fún wọn ní nǹkan, wọ́n ní ìgbàlú jù wá lọ, kí Elédùmarè jẹ́ ká náà nígbàlú lórílẹ̀-èdè Nàìjíríà, kó dẹ̀ kó àwọn aṣáájú wa kán mọ̀ ṣe. Gbogbo ohun tó wá wọ́ yẹn, ìtàwọn lọ́balọ́ba dálẹ̀ pọ̀ ò ní pọ̀, torí àwọn lọ súnmọ́ àwọn ìjọba jù. Bí aráàlú ṣe súnmọ́ ọba, bẹ́ẹ̀ lọ́ba súnmọ́ àwọn ìjọba. Ohun tó bá ń dùn aráàlú, wọ́n á sọ fún ọba. Ọba á rí létí olórí ìlú mi, gọ́fúnà. Nígbà àtijọ́ ọba ń pàṣẹ fún gọ́fúnà, ń pàṣẹ fún ìjọba ni. Àmọ́ ọ̀làjú àtowó àti gbogbo ẹ̀tẹ́ gbédé ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Tó bá máa fìyàn jọba kì í ní gá kì í ní go, ó dìgbò bá dórí èkì bẹ́ẹ̀ tó sàn. Bọ́ba kan òrówó gbélẹ̀ ní ìsìn, wọ́n á pé olówó lolóyè kò tọ́ sọ́ba. Ẹ mọ yọ́ngbà kan tó wọlé president tàbí gọ́fúnà, á ní wọ́n fẹ́ gba fọ́ọ̀mù. Wọ́n ti ń ṣe fọ́ọ̀mù fún ọba náà, mi ò gbọ́ rí. Wọ́n á ní kọ́ wá gba fọ́ọ̀mù wọ́n tó bá nípò ọba. Ṣẹ́ni tádé ò tọ́ sí tí ó wà ń dilé aládé, ó jẹ́ kó dépò ọba náà. Àmọ́ bó bá dẹ̀ ti lówó lọ́wọ́ ń bọ́ fẹ́ tajà ni. Ọlọ́run Elédùmarè la lè képe lóòótọ́. Ó ń pè Ifá gbà wá o, bá ò máa nẹ́nìkan. Ọ̀rúnmìlà gbà wá o, a ò máa lẹ́nìkan. Bá wa dójú tì wọ́n, bá wa dójú tọ̀tá o. Káyé ò béèrè pé fáwádà o, bá wa dójú tàwọn ẹni bí.
àìmọye ló máa ń kọrin yẹn nínú ilé ìjọsìn wa. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni ti babaláwo tàwọn oníṣẹ̀ṣe. Torí ìtọ́tẹ̀ ọ̀ṣọ́dún eégún kọjá lọ́wọ́ ní ìsìn àtìlú Ìjàyè àtìlú Ìkà. Ó níye tí wọ́n ń ná lórí ọdún eégún tí wọ́n ṣe. Ẹ̀ṣẹ́ ní náwó àìmọye owó ṣóun ló tún máa gbèrò kóun bá bí ọdún eégún yẹn jẹ́. Báwọn ẹlẹ́sìn àjòjì yìí náà ni láì ránṣẹ́ pé wọ́n láì kọ lẹ́tà sí wọn, àná ọmọkọ́mọ lẹ́yìn ọdún eégún. Tún di ká tún máa wọ́lọ́pàá àwọn tó fẹ́ gáìdì wa, báwo lẹ ṣe ní ìjọba àwọn tá a ní ṣe jẹ́. Wọ́n bá bàjẹ́ wọ́n lọ tí wọ́n wá pé eégún lágbájá tó jáde lánàá. Ṣé bí eégún jáde kó ṣàdúrà fàráàlú ni? Òun ní kílù má dẹ̀rù. Wọ́n mú eégún jáde, wọ́n mú òòṣà jáde, wọ́n ń bo ẹnìkan ò lè parẹ́. Wọ́n ṣẹ̀ ṣọdún eléyìí ilẹ̀ kọjá Odò Ìjàyè. Ó ní ohun tó gbé lọ sójú ìṣẹ̀ṣe lódò Ìjàyè bẹ́ẹ̀ lódò gbangba tí gbogbo Ẹ̀gbá máa ń parapọ̀ láti ṣíbíkíbi lọ́ ti wá wò. Àmọ́ kọ́ lọ́hún gbà wá, Elédùmarè náà dé bàbá ṣe. Àwa babaláwo tá a jẹ́ sí níṣẹ̀ṣe, àánú ẹ̀dẹ́ ti ń gbọ́. Kọ́lọ́ Elédùmarè kó túbọ̀ fapá wa ká. Torí gbogbo abájọ kàwé débi tó yẹ ká kàdé. Ẹni máa fi gagbága pẹ̀lú oníkálukú. Kò sí béèyàn èdè Òyìnbó lọ́kọ́kọ́ fi bà nǹkan jẹ́. Àwọn Haúsá ò gbàgbé èdè tiwọn, Yíbò ò gbàgbé èdè tiwọn, àwa Yorùbá yìí náà ni. Bẹ́ẹ̀ ṣe jẹ́ Yorùbá tèmi jẹ́ Yorùbá, àṣà lẹ́pẹ̀ ń ṣe àti kí lẹ ṣe pè ní ìsìn àṣà ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ ni. Ẹ lè bá ọmọ Yorùbá pàdé kó fẹ́ sọ Yorùbá sí yín, èdè Òyìnbó ni ó máa sọ. Kọ́ lè mọ̀ pé òun náà lọ léèrè. Haúsá pàdé ra wọn lédè ìlú wọn tó jọ máa sọ. Bẹ́ẹ̀ náà ni Yíbò. Ẹ má bá a bá ń gbédè Òyìnbó yẹn ò ṣẹ̀ṣẹ̀. Torí àti máa rẹ́ èèyàn jẹ ni. Òun lọ́dẹ̀ tó fi ń rẹ́ èèyàn jẹ, tó fi ń rẹ́ èèyàn tà. Èdè Òyìnbó. Àrí bá ti fi pẹ́rò tó ti fi ń kọ́ tó ti fi ń yí. Ẹni ó dókọ̀ máa máa gun orí odò lọ náà ni. Gbogbo ẹ̀ náà ń padà bọ́ ń bọ̀ wá fi Yorùbá lójú ẹ̀. Kákọ́ lọ mójútó àṣà àti ìṣe wa. Kò sí ohun tó ń jẹ́ good morning. Ẹ káàárọ̀ jíire lọ́mọ Yorùbá. Èmi àpé àbí láran, a kú ojúmọ́ o, ṣé dáadáa ni o. Kò sí fẹ́ di ọmọ Yorùbá mọ́. Good morning náà lẹ́ máa gbọ́ lédè yìí. Yorùbá ló mọ bó ṣe ń kíyàn láàárọ̀, bó ṣe máa kíyàn lọ́sàn-án. Bó bá jọ̀wọ́ ìyálẹ̀ta, ó ní bá Yorùbá ṣe máa kí wọn. Bó bá jọ̀wọ́ ọ̀rọ̀lẹ́, bó bá jàṣàlẹ̀ pàápàá. Ká dẹ̀ múra kó jẹ ni ní ti Yorùbá lónìí. Gbogbo aṣọ tẹ́yìnbó kó dé àwọn náà ti kó dàlẹ̀. Ẹ rí wọn tó máa rán kàǹpálà, ẹ rí wọn tó á dábìí tí ajá, ẹ rí wọn tó ń bọ̀ mọ́pọ̀ aṣọ tí wá níyì ò nápọ̀nlé nínú. Àwọn tó ń bọ̀ lẹ́yìn àtàwọn ọmọ wa ní kájọbẹ̀. Kí Elédùmarè kó dẹ̀ jẹ́ kẹ́nu wa náà tọrọ lórí àwọn ọmọ tá a bá tọ́ wọn kí Ifá jẹ́ kí wọ́n gbọ́n. Kí Elédùmarè dẹ̀ jogún ọgbọ́n ìmọ̀ àtòyé fún wọn. Gbogbo àwọn tí wọ́n wà lórí ipò yìí náà, bàbá wọn nínú kíní ló ti bí wọn ní ìbílẹ̀ yìí náà ni. Owó Ifá, owó eégún, owó Ṣàngó tẹ́lòmíì ṣiṣẹ́ ìbílẹ̀ ló fi rán wọn débi tán dé. Tó wá jẹ́ kọ́mọ yẹn débẹ̀ tán kó wá gbàgbé táwọn bàbá ẹ̀ ṣe kó nìkan ẹ̀ lè dá mọ́. Nígbà tí Ifá dẹ̀ wà láyé, Ifá lè jẹ́ kán gbàgbé ẹ̀. Elédùmarè tó dẹ̀ da kò lè jẹ́ kó kú. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín fún ohùn. Ṣùgbọ́n bàbá, láyé àtijọ́ a mọ̀ wípé ọ̀pá àṣẹ ọba ó ti máa wà ní ilé agbára tí wọ́n máa gbé sí. Ṣùgbọ́n tá a bá wò láyé ìsìn, wọ́n ní ọ̀pá àṣẹ wọ́n ti máa gbé lọ bá gómìnà orílẹ̀-èdè kọ̀ọ̀kan. Torí pé gómìnà orílẹ̀-èdè kọ̀ọ̀kan ló máa gbé ọ̀pá àṣẹ fún ọba ìlú kọ̀ọ̀kan. Ìwọ́n bàbá, kí ló fà á tó fi jẹ́ wípé ọ̀pá àṣẹ tó jẹ́ wípé ọ̀pá àṣẹ alágbára ni tó yẹ kó wà lọ́wọ́ gómìnà tó fi dé pé ó wà lọ́wọ́ gómìnà? Ṣá máa sọ pé àwọn oníṣẹ̀ṣe náà ni wọ́n ta iyì tó yẹ kó jẹ́ tiwọn náà ló tà fún àwọn tá à ń pè ní gómìnà yìí? Ẹ ṣé olóòtú. Àwọn oníṣẹ̀ṣe àwọn ni, àwọn tún kọ́. Ó di mélòó? Ó di méjì. Oníṣẹ̀ṣe wà lọ́tọ̀ tó dá dúró, bẹ́ẹ̀ làwọn afọbajẹ náà wà lù. Ẹni tí afọbajẹ bá fà lóníṣẹ̀ṣe lọ́wọ́ ló fẹ́ ṣètùtù dé lórí. Láyé àtijọ́ bá fọbajẹ bá rí pé ọba sílẹ̀, fúnra ni wọ́n ránṣẹ́ pé babaláwo, ìdílé ẹni báyìí ló kan. Àwọn dẹ̀ ti lọ ìdílé yẹn, ẹni mẹ́ta ló wà bẹ́ẹ̀, ẹni márùn-ún, ẹni mẹ́rin ni. Orúkọ ọmọ rẹ̀ wá bá wa dífá. Kámẹ́ni tí ipò ọba ìbátọ́ sí, tí ipò ọba ìtọ́ sí.
wọn ṣe bẹ́ẹ̀ mọ́. Ọ̀pá àṣẹ tẹ́ ẹ wá ń sọ èyí tó wù àwọn ọba náà là ń ṣe. Olú dẹ̀ ti pọ̀ jù ní ọba. Olú díẹ̀ ló fi ju baálẹ̀ lọ. Baálẹ̀ tó kó lù jọ ìyẹn olú ibì kan, olú gbá, olú àwo, díẹ̀ ló fi ju baálẹ̀ lọ. Àwọn ọba tó jẹ́ ọba gidi ó ní láti wọ̀ pèbí, ó ní iye ọjọ́ tó máa lò lópin. Gbogbo ọ̀rọ̀ kan ló ṣe sọ lórí atẹ́gùn. Tó bá lọ́jọ́ yẹn tó ń nù pèbí ló ṣẹ̀dé pọ́fẹ́ gbádé lé wọn lórí. Tẹ́lẹ̀ ọba ò níṣẹ́, ìṣàkọọ́lẹ̀ ni wọ́n ń gbé fún ọba. Kó dẹ̀ pa àwọn aráàlú kí nǹkan ṣẹlẹ̀ kan yanjú, ọyá sọ̀mí ló wà nílé ọba kò sì gbérù mi. Láti jẹ́ ìṣe mi ni mo tún dáko mọ́, àbẹ́yìn náà dáko ẹgbẹ́ pákí tẹ fẹ́ mú ṣàkọọ́lẹ̀ lọ bọ́ba. Ọba dẹ̀ lórí ipò náà fẹ́ jẹ afẹ́ mu lọ́ fi pera wọn jọ tó sásábẹ́ olóṣèlú. Ọba ń pàṣẹ pé gọ́fúnà yìí à ń bá sọ̀rọ̀ kò wọ̀, ẹ lọ yọ. Gọ́fúnà ló máa pàṣẹ pé ìtọ́ba ṣètò kọ́ lọ yọ. Gọ́fúnà tó fẹ́ lọ́dún mẹ́rin bọ́dún mẹ́jọ. Ọba tó jẹ́ pé bọ́ba kan ò kú ìkun ò jẹ. Ẹ mọ iye gọ́fúnà tó bá lè lògbò ni. Kẹ́lòmíì máa lọ́dún mẹ́rin bọ̀ kọ́gọ́ ọba kan dẹ̀ sì wà bẹ́ẹ̀ lórí 50 ọdún. Ẹṣẹ́ ọdún mẹ́rin tó wà náà àtọdún mẹ́jọ tó wà bẹ́ẹ̀. Ipò ọba ò ṣẹgbẹ́ ipò gómìnà. Nígbà tó bá kan bọ́bá tó bá pé ẹ̀sìn kan lòun fẹ́ ṣe ṣọ́ba lẹ́sìn ni. Ó jọba lórí oṣó, ó jọba lórí àjẹ́, ó jọba lórí oníṣẹ̀ṣe, bẹ́ẹ̀ ló jọba lórí onímàle, ló jọba lórí àwọn tó ń ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì oníṣọ́ọ̀ṣì. Ló wá jẹ́ pé nìkan ló súnmọ́ ẹni sáwọn yẹn ló gbé ẹ débẹ̀ náà báwọn lọ́sì tìtù fún ẹ tó bá fẹ́ gbé ẹ sí pèbí. Wọ́n ti ń bá bọ̀ ọ́ láà pé ṣẹ̀ṣe òkú òǹlẹ Ọlọ́run òde òkú òlòkè láyé rẹ̀ tọ́lá wò fíjọ́ kan máa pọ̀ Ọlọ́run ọba Elédùmarè. Àwa dẹ̀ ládọ̀tí jù tá a mọ̀ lójú gbogbo aráyé ni. Ọ̀rẹ́ Ọlọ́run dẹ̀ ti fọ̀ wá mọ́. Ẹ gbọ́ ńgbọ́ Ọlọ́run dẹ̀ ti fọ̀ wá mọ́, dandan ni ká mọ̀. Ọ̀pá àṣẹ kò gbọdọ̀ kúrò ní àgbàlá kábíyèsí títí kan adé ìṣẹ̀ṣe adé ìṣẹ̀ǹbáyé. Ìwọ́n ń pè ní pébì gbogbo bọ́ba ṣe lè hùwà bó ṣe lè ṣe. Ọba kan lójú àgbo lọ́jọ́ ńlá náwó, wọ́n pàdé ẹ̀pá tí wọ́n ìrí bọ́ba ṣe ń jẹun. Ẹ gbọ́ yóò bá bí ọba bá fẹ́ jẹun bó ṣe kọ́ pálásì lọ níbi tó gbọ́dọ̀ ti lọ jókòó. Ó lójú àwọn tó ń wọlé tọba láti bá jẹun. Nígbà bá bá dé patí ni ó máa fẹ́ràn já látọ́ máa kán sí láyà tàbí tí wọ́n máa fi kinní kan sí lọ́rùn pé nítorí ata ní gbangba fọ́ba. Àwọn ọba wa lọ́wọ́ á jẹ́ kí wọ́n gbọ́. Elédùmarè àdé túbọ̀ kọ̀ wọ́n gbọ́n. Ohun táwọn náà ń fẹ́ jẹ àti pé kọ́mọ̀pọ̀ bá wa náà gbá yìí kọ́ bá wa ṣe kinní kan ẹlòmíì fi ṣe. Wọ́n ní òun rọ̀yọ̀ òun kánjú Aláàfin òkú òǹgbẹ kan. Wọ́n ń lọ wọ́n bọ̀ wọ́n wá bá ọba ní ààfin. Púpọ̀ ní wọn tẹ́ fi pálásì ṣe ilé mọ́ ọ̀rẹ́ ọ́fíìsì ni. A ti níbi tó ń gbé lọ́tọ̀. Ó dẹ̀ mọ̀ pé ó fẹ́ jọba tó nílé ọba tó bá gbọ́dọ̀ wà. Èèyàn gbọ́dọ̀ bá kábíyèsí ń dé ní gbogbo ìgbà yẹn. Àmọ́ àwọn náà lè fi iṣẹ́ tó ń ṣe lẹ̀. Ó dẹ̀ fẹ́ dórí adé, fẹ́ dórí oyè. So Ọlọ́run á túbọ̀ bá wa tùrú gbogbo ẹ̀. Bá a ṣe ń sọ lọ́tùn lósì, àwọn òbẹ́ nìkan kan jà. Àti onígbàgbọ́ àti onímàlẹ́ àtọ́ba àti gófìnà. Bí wọ́n ṣe mú nǹkan rẹrùn fún kálukú wa lẹ́wọ́ bí nǹkan ṣe dáa. Ẹ̀sìn òde lè tún nǹkan ṣe. Àṣà wa àti ṣe ni ká má parí àti ìwà tó bá dáa. Èmi jẹ́ ní kíní oníṣẹ̀ṣe kí n pé mi ò lè bọ̀ ní màlẹ́ ṣe kó ní màlẹ́ pé òun ò lè bọ̀ ní ṣọ́ọ̀ṣì ṣe. Ṣé bọ́ ọmọ ìyá alájọ pera wa? Ẹ̀rọ amọ́láwọ̀ kan ní adúláwọ̀ gbogbo wa. Elédùmarè àtúbọ̀ fún wa. Á jẹ́ kí wọ́n létí ìgbọ̀kọ́dẹ̀ nàyà àgbà ṣe. Torí fáni wọn abínibí kì í wù wọ́n. Wọn ẹlẹ́ni ní yá wọn lára. Adúbá fún wọ̀dẹ̀rẹ̀ tí í ṣe alábàárìn ẹja. Elédùmarè ló dẹ́ja sínú omi. Ó dá ibi tí kálukú wà fúnra Elédùmarè ló dá síbẹ̀. Ẹja wà nínú ìsàlẹ̀ omi o. Mi rò pé nìkan gbé nǹkan kó lọ dà látòkè mi síbẹ̀. Oúnjẹ wọn tẹ́já dẹ̀ máa jẹ. Ó wà nínú ibi tí Elédùmarè dá sí. Àmọ́ gbà tí ń tọ́lọ́hún fún bẹ́ẹ̀ tó tẹ́ lọ́rùn ó lọ yọ̀wọ̀ lọ́rẹ̀. Wọ́n wá fi èkòlò sẹ́nu wọ̀ ṣó tóun tẹ́já ń jẹ ìsàlẹ̀ odò. Tó bá jẹ́ ohun tọ́lọ́hún fún tó dámọ̀ tó bá jẹ́ òun ìsàlẹ̀ omi tó wà. Ẹja ò lè kó òun omi kó lòun lọ́nú pápá kóun fẹ́ lọ jẹun.
eku náà dẹ̀ lè kó òun pápá kókó òun bọ̀ nínú odò òun kálukú máa jẹ́ wà láyé ara wa ní ká má ṣọ̀kọ̀ ojú àkàdẹ́ẹ̀nì ìgbàgbọ́. Wọ́n wá fi kinní sẹ́nu ìwọ̀ wọ́n wá nà sẹ́ja ìyẹn wá ń dùn wìrìwìrì ó ti wá jẹja lójú kóun ò gbé lọ́fàá mọ́ lẹ́nu lọ́jọ́ kẹjá dókè yẹ̀pẹ̀. bí ohun tó Olódùmarè bá fún bá ti rù kò lè bá rẹ̀ lókè yẹ̀pẹ̀ omi bá dẹ̀ ti tán lẹ́yìn ẹja. Ọlọ́run Olódùmarè á máa gbàdúrà gbogbo wa. Àṣẹ bàbá. Ṣùgbọ́n bàbá ẹ sọ nǹkan kan láìpẹ́ nípa ọ̀rọ̀ ọba ọlọ́ba dé. Gbogbo ọlá nígbàgbọ́ wípé ìpèbí wà fọ́ba. Àwọn tó yẹn ṣèpèbí àwọn oníṣẹ̀ṣe náà ni tó máa wà bẹ́ẹ̀ pẹ̀lú ọba. Ǹjẹ́ ṣé ó yẹ kí àwọn kìrìsìtẹ́nì àbí mùsùlùmí kí wọ́n máa wà ńbẹ̀ ní pẹ̀bí pẹ̀lú ọba ní èní? Èkejì bẹ́ẹ̀ ni wípé ìgbàgbọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan ni wípé tó bá ti wà ń pèbí tó bá ti wà ń pèbí wọ́n fún wọn ní ọkàn jẹ wọ́n fún wọn ní apá jẹ wọ́n fún wọn ní ojú jẹ. Òun ló fà tí ọba fi wà ń pèbí ohun tó ń pè ní pèbí nìyẹn. Torí pé ará àwọn ọba kan tó jáde tó ní kí wọ́n pè ní pèbí àwọn olè bá wọn ṣe ohun tó ń pè ní pèbí ọdẹ adé láwọn lórí káwọn máa jọba lọ ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ la jẹ̀mọ́ pé nílẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ oòjíire ohun tó ń pè ní pèbí wà. Ṣùgbọ́n bàbá kí lè rí sọ sí òye tá a sọ yìí? Ẹ ṣé olóòtú. Wọ́n ní bá a wí fún kò ní gbọ́ bá a dẹ̀ wí fún kò ní gbà náà nígbà. Àmẹ́mí kọ̀ máa rọ àwọn lọ́balọ́ba. Mo bẹ̀ àwọn lọ́balọ́ba níbikíbi nílẹ̀ káàárọ̀ oòjíire nílẹ̀ Yorùbá kí wọ́n má bà ṣẹ̀ṣẹ̀ jẹ́. Mo ń bọ̀ lórí ẹ o. Gbólóhùn kan pé wọ́n ń jí ọba gbé wọ́n kìkì náà bu ọba. Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Ọlọ́ba àléébà wọ́n wá wọ pálàsì ọba wọn ń nàbọn sọ́ba. Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Ẹni nàbọn sọ́ba ò jókòó lọlẹ̀ kóyìn síwájú kó bẹ́yìn yọ sí. Wọn ò dúró gbàgbára mọ́ wọ́n lọ gbàgbára ní pèbí wọn ò jọkọ̀ yẹn wọn ò jórí wọn ò jẹsẹ̀. Bọ́mọ bá kọ́kọ́ bí ọmọ tó tọmọ ti fẹ́ kọ́kọ́ rìn ó ní iye ẹ̀kọ́ lé tó máa kọ́ kó tó bọ́ sẹ́kọ̀ọ́ léèrè. Ẹ̀kọ́ bọ́ bá ṣe lè ṣe pẹ̀lú tí wọ́n ń kọ́ ní pèbí. Ó ti dórí ipò ọba o bó bá jẹ́ bàbá yìí lòun wù mọ́ bó ṣe wù ú. Á kọjọ́ ẹ̀rọ báyìí wá bẹ́ẹ̀ wọ́n á kẹjọ́ báyìí wá bẹ́ẹ̀. Gbọ́dọ̀ mọ bó ṣe máa dáa. Kó o tó lè fèsì ó náwọn òjòyè o. Ọ̀tún Balógun Òsìn ẹgbọ́n tí wọ́n wí yìí ọba jókòó ni. Wọ́n ti parí ọ̀rọ̀ kan bá tó fàṣẹ sí. Ẹ̀gbọ́n Yorùbá. Wọ́n á ti sọ̀rọ̀ lọ́tùn lósì kọ́ bá tó wá fàṣẹ sí. Wọ́n ń ṣe fún ọba ní pèbí wọ́n ń kọ́ ní ìwà ni. Bá a ṣe ń lọ lé ayé. Ọ̀tán àsìkò tó jẹ́ kó bá jáde àsìkò tó jẹ́ kó bá wọlé ìwà tó jẹ́ kó bá wù. Kọ́mọ́nà náà bá kan lọ bá wọn talẹ̀ wọ́n bọ́ sórí jàgídíjàgan wọ́n wá rí ọba wá gbádé tì tàbí wá wọ ṣáàtì àtúrọ̀sà. Ọba tó bá gbẹ́kọ̀ọ́ ní pèbí tó ṣèpèbí ìyẹn ní àwọn bàbá wa ò fi lélẹ̀ fún wọn ó dẹ̀nu tí wọ́n ń gbé sí pèbí ó ní ojú tó lè rí. Tí mùsùlùmí ẹni jẹ́ ní màlẹ́ bó bá fi tó bá tẹ̀lé lánàá ṣẹ̀ṣẹ̀ àwọn bàbá ẹ̀ kò léèwọ̀ pé kó yọjú sí pèbí. Kìrìsìtẹ́nì tí òfin táwọn bàbá ẹ̀ ṣe é lẹ̀ oníṣẹ̀ṣe nìkan kọ́ ló ń dáṣèlú. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló wà láwọn ní wọn ò fẹ́ káwa kú kò dẹ̀ sí ohun tó fẹ́ ṣe tó fẹ́ bu tiwa sẹ́yìn. Nígbà tí ìlú bá rí bákan èkó òkè bí eku tẹ́jà òkè bí ẹja tẹ́yẹ òkè bí táwọn èèyàn náà fọhùn tó kùn tájogún wọ̀lú wọn lè ké Kùránì wọn dẹ̀ lè ka Báíbùlù. Ó di kọ́ gbé fákalẹ̀ kọ́ ní kọ́dá fákọ́ ṣètùtù ìtọ́ máa forò lè lọ ìtẹ́gùn máa jáde tó máa gbé ìtọ́ máa ní kọ́ fi omi àwọn òòṣà mírùnmalẹ̀ iye mọ́já Ọ̀ṣun kọ́kọ́ fi omi ẹ̀rọ wọ́n àárín ìlú Ifá ní òjúwe gbogbo ẹ̀. Ẹ̀kọ́ ló ń kọ́ ọba ní pèbí. Ẹni bá kó wọn ò ṣe pèbí kò fẹ́ kọ́kọ́ àti gbọ́n kò fẹ́ kọ́kọ́ àti mọ̀wáwù. Ìpèbí dẹ̀ lọ tí máa tún rú ọba lágbára. Èyí tó jẹ kó jẹ èyí tó jẹ kó mu èyí tó jẹ kó sí ohun tí wọ́n ń jẹ yẹn ní òye wọn. Ṣọ́ba tó kú lánàá ni wọn bò mọ́lẹ̀ tí wọn ṣíbí ìjẹ kọ́ ṣe ní táwa yan ta ní dín lẹ́tọ̀ fi wá fẹ́ jẹ́. So wọ́n ní ohun tí àgbà fi ń jẹ̀kọ àbẹ̀wé ló wà. Ohun tí ó dẹ̀ jẹ́ kójú ọmọdé tó bọ́mọdé bá ti kọ́kọ́ lọ rí kódà bó bá tó àsìkò tó jẹ́ kó fojú ọmọ sí nǹkan wọn á fojú ẹ̀ sí.
tí ó ti ń yé yín lọ àgbọ́yé bàbá. tó bá di pọ́ parí ìpèbí tán ló kan gbogbo àwọn ẹ̀sìn yòókù àwa tá a jó níṣẹ̀ṣe pàápàá ó lójú àwọn tó lè bọ̀ bá dé pèbí tó bá ń ṣòro fún lọ́wọ́ báwọn afọbajẹ bá ti fà lé wọn lọ́wọ́ ó níbi àwọn náà máa dé dúró àwa la fọbajẹ àwa la ti mọ́ mú oyè wá ẹ̀yẹ gbà àfàlẹ́yìn ẹ̀yin aráàlú lọ́wọ́ ẹ̀yin oníṣẹ̀ṣe bẹ̀rẹ̀ ètò wọ́n bá tún parí àwọn á tún fà lé wọn lọ́wọ́ padà ó fẹ́ gba dé ńjọba yìí ó fẹ́ ṣàyẹ ńjọba yìí lẹ́ máa gbọ́ ó ní iye ọjọ́ tó bá gbọ́dọ̀ lò pèbí tí ọba tí ò tiẹ̀ wọ pèbí kò fún lágbára kankan bó bá tiẹ̀ fẹ́ lọ báyìí tó bá jẹ́ pé nìkan fẹ́ ṣe nǹkan báyìí ló ṣe lè ṣe tí wọn náà fi lè lákòóyọ̀ ọba tó bá wọ pèbí lọ́fẹ́ kọ́ nírú ẹ̀ wọ́n dẹ̀ pé ẹ fi báíbù àbí kílẹ̀ ṣe ń pè é fi kùránì búra fáwọn irọ́ ni kò lè ṣẹlẹ̀ lẹ́ẹ̀káàárọ̀ jíire bó bá dẹ̀ ṣẹlẹ̀ ọba yóò lè mọ̀ wá wù ọlọ́màjò máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni torí adé tí wọ́n dé sórí ìṣẹ̀ṣe ni ìlẹ̀kẹ̀ tó ń bẹ lọ́rùn wọn ìṣẹ̀ṣe ni òòṣà lóní ìrùkẹ̀rẹ̀ tá à mú dání báyìí ìṣẹ̀ṣe ni àwọn ìtọ́ ń lọ rà tó pọ̀ lọ́jà tí wọ́n mú káàkiri fúnra wọn ọ̀tọ̀ àmọ́ ìtó jẹ́ tàbáláyé tíṣẹ̀ṣe ọba kan ń lògbó wọn á ní kádé ó pẹ́ lórí kírùkẹ̀rẹ̀ kó máa pọ̀ sí kó jẹjẹjẹ kó di bí abẹ́rẹ́ so àmọ́ àwọn oríṣiríṣi ọba lẹ́yìn tó bá ti lo tìṣẹ̀ṣe tó jẹ́ tójú orò òun náà tó ra àwọn orí tó bá wù lóríṣiríṣi ẹbọ òsádé kínní kan ló ń ṣe bákan àmọ́ adé tìṣẹ̀ṣe lè jẹ́ ẹ̀kan lọ́dún tó bá fẹ́ wúre fún gbogbo aráàlú tó fẹ́ wúre fún gbogbo aráàlú wọn á ná ọgbọ́dọ̀ dàdé ìṣẹ̀ṣe o adé yẹn ni ó wà lórí ẹ̀ tó àdúrà tó bá dẹ̀ ṣe yẹn gbọ́dọ̀ mọ̀ tó ráwọn bàbá ńlá bàbá ẹ̀ ni wọ́n ti ń dádé yẹn yes ni wọ́n ti ń dádé yẹn àná àbẹ lódùmarè àtúbọ̀ máa gbà fún wa. ẹ ṣe bàbá á jẹ́ kó máa ṣe é ṣe. àṣẹ láṣẹ lódùmarè ṣùgbọ́n bàbá ìgbìyànjú wo lẹ́yìn oníṣẹ̀ṣe wa ń gbé láti rí wípé àwọn ọ̀bàyéjẹ́ tó wà ní oníṣẹ̀ṣe ẹ̀ ti ọwọ́ ọmọ Baṣọ torí pé a máa ń gbọ́ wípé wọ́n ní wọ́n mú yàn kan lénìí wọ́n mú yàn kan lọ́la ọjọ́ ìbá oníṣẹ̀ṣe pẹ̀lú ẹ̀ torí pé a gbọ́ nínú ìwé ìròyìn náà tí wọ́n sọ wípé wọ́n mú àwọn babaláwo wọ́n jẹ́ tìmú pásítọ̀ wọ́n mú àfà tí wọ́n gé orí èèyàn láti máa fi ṣe òṣùlẹ̀ ṣùgbọ́n bàbá ìgbìyànjú wo lẹ́yìn oníṣẹ̀ṣe wọn ń gbé láti rí wípé àwọn ọ̀bàyéjẹ́ tó wà ní àárín yín ẹ ti wọ ọmọ Baṣọ. gbogbo tá a bá fẹ́ ṣe ọwọ́ Ọlọ́run ló wà wọ́n dẹ̀ nìdí yẹn ńlá bí ìyá rẹ̀ ọmọ rẹ̀ jẹ́ ká mọ̀ máa dẹ ewú ẹ ká gbó òun náà kọ́kọ́ ṣe kí ni á fẹ̀yìn ara ẹ̀ wọ̀ ìgbìyànjú tó níṣẹ̀ṣe ń ṣe òkèèrè àmọ́ ńgbà tá a bá tí ìríṣe láṣeyọrí àṣeyọjú àwọn tó fẹ́ kí wọ́n ó dáa wọn ò pọ̀ táwọn tí wọn ò fẹ́ kó dáa ẹni bá kẹ́kọ̀ọ́ dójú àmì àwọn àṣàwọ̀ ní gbogbo wọn ń gbé orí wọn ń gápá o kò sí ohun tó fẹ́ fi ṣe ní ayé torí Ọlọ́run lòdì sí fánì òdẹ fọwọ́ sí orí ẹyẹ orí eku orí ẹja ewé igbá ewé àgbọ̀n ẹfẹyẹ lẹsàtìjẹ fi lẹsàtìjẹ ohun tó lọ lọ́wọ́ sí ni ẹṣọṣẹ ẹyẹ ní kẹfì rẹ gbogbo tí wọ́n ń ṣe yẹn orí atẹ́gùn tọ̀gbédé tẹ ẹjọ́ ṣe kiri láti rí gbogbo orí atẹ́gùn anáwà gúrùpù kan ẹ wà ní fesibúùkù kan ohun tí ò ní jẹ́ fún wọn tí wọ́n ń kọ́ wọn ta ló fẹ́ jù bẹ́ẹ̀ pẹ́ni tó fáwọn rẹ̀ abílẹ̀ ẹ̀kọ́ kí bàbá sọ̀rọ̀ ká fi tọ́lọ́run bá pẹ̀lú ṣé ohun tọ́lọ́run ò rán yín tẹ̀ ṣe báwo ló ti fẹ́ rí àkóbá tó máa ṣẹlẹ̀ fún ọ náà ló ń ṣẹlẹ̀ yẹn ní Ẹ̀gbá yìí o àwọn oníṣẹ̀ṣe gbìyànjú tó jẹ́ àwọn babaláwo dáadáa bẹ́ẹ̀ náà lóníṣègùn náà gbìyànjú tiẹ̀ lórí fọwọ́sowọ́pọ̀ wa láàrin àwọn tó jẹ́ lẹ́sìn ìṣẹ̀ṣe nígbò ìyá àwọn kan wà wọn ò tiẹ̀ kẹ́kọ̀ọ́ dójú àmì àwọn pẹ́lòmíì oníṣẹ́ méje ẹlòmíì oníṣẹ́ mẹ́ta tó o bá fẹ́ jó ṣàká kò jọ ṣàká tó o bá fẹ́ jó ṣoko kó ọṣàká ò ṣoko yọmọ ènìyàn bó bá jẹ́ àǹfààní dúró lórí àfẹ́ bó o bá jẹ́ nígbàgbọ́ pásítọ̀ dúró lórí pásítọ̀ gbogbo aláti ẹ̀ gbàgbọ́ ààrẹ kò sẹ́ni tí ò gbàgbọ́ bó o bá dẹ̀ jẹ́ onífánẹ̀mí dúró lórí ìfẹ́ àìmọye àwọn ọmọ máàmù ọmọ pásítọ̀ tí wọ́n kó wá kẹ́kọ̀ọ́ fáwọn ẹ gbọ́ Yorùbá àgbọ́yé àwọn ni wọ́n ń ṣèṣekúṣe ẹni mọ̀ pé bàbá òun lórúkọ iṣẹ́ tí bàbá tó bàbá òun ti ń ṣe bọ̀ ṣáà ṣèṣekúṣe kó borúkọ bàbá yẹn jẹ́ lọ
bẹ́ẹ̀ orúkọ bá dẹ̀ ti bàjẹ́ kó ṣòro tún ṣe bẹ́yìn bá bọ́lẹ̀ ó fọ́ni àti kó o bó tiẹ̀ kó lè rí kó ni orúkọ ni kéèyàn lè kó má bàjẹ́. Bá a ṣe gbélé ìgbìmọ̀ aṣòfin lẹ̀ la gbé àwọn task force sílẹ̀ la dẹ̀ gbé ìgbìmọ̀ ìjókòó àwọn ìwà rẹ̀ fáwọn bàbá lẹ̀ ní Ẹ̀gbá yìí ní ìlú Ẹ̀gbá yìí tá a dìídì ní lọ́ọ̀yà gbogbo ohun tó ń ṣe kì í ṣe pé gbogbo àwọn babaláwo lo nǹkan ìdúmọ̀ọ́nú tàbí tá a fọ́ sí bẹ́ẹ̀ bá máa bélé ìpàdé ó lè ní àbùdù ràmọ́nì ó lè ní kíní kan ṣe òun lóore ẹ̀dẹ̀ pífá ló ń ṣe wọ́n bá wò lọ́wọ́ bọ́ lóde oníṣègùn èmi ìdẹ́ lè má jò níṣègùn kó má jẹ́ babaláwo kó jẹ́ adáhùn ṣe kó rí ìwé kan jí gbé òun náà dẹ́ ìjókòó pé òun náà ti ń ṣe ìlú ògùn bàbá ẹ̀ ohun tí kò mọ̀ ń pẹ̀ tí kò kọ̀ tó ń ṣe á bú lọ́wọ́ ẹni bá jẹ́ babaláwo kò sí tọ́lọ́run Elédùmarè tó ní ká fi nǹkan èèyàn ṣe kò sí ó ẹ dáfá ẹrúbọ ẹ ṣètùtù ẹ gbégbó ẹbọ rẹ bọrún malẹ̀ Ọ̀rúnmìlà fúnra ẹ̀ ló ń júwe nǹkan ẹ lọ wéwé báyìí ẹ lọ báyẹn fi ṣeun báyìí ẹ gbé fún lágbájá láṣẹ Ògún máa rí bẹ́ẹ̀ fún ohun tọ́lọ́run ò ràn wọ́n tí fáwọn ràn wọ́n tí wọ́n ń wá kiri ẹni bá wà kú wà dẹ́ rírì kúrì bàbá tó ti bí kọ́ tó fẹ́ ya ẹlòmíì ohun tí kò lè ṣe ọmọ mi sì ní a máa lébú ẹ̀ jẹ́jẹ́ ọmọdé tó bá ti bí ló ti ń rìn àbíjọ́ bá dókó lọ́ fi ń bóbìnrin sùn Ọlọ́run kó jẹ́ kí wọ́n gbọ́ ìgbìyànjú ńlọ táwọn ọlọ́pàá mọ̀lẹ́ léwé ẹran wọ́n mọ̀ ládàá tán wọ́n mọ̀lẹ́ ní gádà kò sí police station tí a kiri ìhun báyìí a gbé kalẹ̀ nínú àwọn task force tá a yàn ó náṣọ tán fún wọn wọn ò lè wáṣọ yẹn sọ́rùn kọ̀ọ̀kan mú kankan bẹ́ẹ̀ bá ti mú ẹni tẹ́ mú ẹ pè wá bó bá jẹ́ lóòótọ́ ló jára wa tó jẹ́ babaláwo ni àwa wí fún bá dẹ̀ ṣe babaláwo tó já sáwọ̀ á sọ bí ti kẹ́kọ̀ọ́ tiẹ̀. ẹ gbọ́ ohun tá à ń wí yìí iṣẹ́ nǹkan tọ́lọ́run lọ́wọ́ sí Ọlọ́run lòdì sí pátápátá tí ó dẹ̀ tẹ̀rún malẹ̀ náà lọ́rùn kódà èèyàn bí ẹgbẹ́ tiẹ̀ ìyẹn ò ṣe wọn làwọn fi ń kó bára wọn ni òun kọ́ ló fẹ́ mú wọn ṣoríire iṣẹ́ owó ẹ̀ ló máa mú ẹ ṣoríire àtìwà tó bá mọ̀ òun kò sí bá lọ́ṣẹ lọ tábò níbọ̀ wọ́n ní ẹja ṣe rere lónìí nítorí ọ̀la ẹni bá dẹ̀ ìrora ló máa sọ̀rọ̀ kì í ṣòro aláboyún nìkan ṣù òwe gbogbo ará ayé ni béèyàn bá hùwà ìkà dandan ni kó gbé kó jèrè ẹ̀san ọ̀ka ìwà ìkà ìtòwú yẹn kọ́lọ́ Elédùmarè kò jẹ́ kí wọ́n gbọ́ torí gbọ́ ọ̀bá gbọ́ àìmọye owó náà bàbá ná nílùú Ẹ̀gbá yìí tí kì í ṣọ̀rọ̀ mílíọ̀nù tí kì í ṣọ̀rọ̀ àmọ́ wọn ì tí ì jẹ́ kó yọ torí táwọn fẹ́ kó ṣe kò tí ì ṣe pé wọn bá dẹ́ ní gbọ́ àwọn ló ní gbà àfi tán bá gbọ́ ìwọ tó bá jẹ́ àfáà ló ṣe lọ jókòó ní àfẹ́ ìwọ tó bá jẹ́ ṣọ́ọ̀ṣì ní ẹ dúró ní ṣọ́ọ̀ṣì ẹ má máa ṣe àṣàwọ̀ sínú ìpín gbogbo wọn yẹn lè dé pàdé pé àjọ babaláwo wọ́n fẹ́ lọ bára wọn sọ̀rọ̀ wọ́n fẹ́ kọ́ra wọn lẹ́kọ̀ọ́ báyìí náà ṣe lè ṣe báyìí náà ṣe ẹlòmíì ò tiẹ̀ kọ́ṣẹ́ tó bá ti wà lọ́dọ̀ ọ̀gá ẹ̀ tó lè lọ́dún kan lè lọ́dún ní ọdún tó fi ń kọ́fá kẹlòmíì ti mọ̀ pọ̀wọ́ tó rí ọwọ́ òsèré òun náà kóhùn ti dọ̀dà ó ti mọ ẹbọ rú ìyá la tún wí fún gbogbo àwọn tó jẹ́ àwọn ọ̀gá tá à ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ káàkiri bẹ́ẹ̀ nìkan bá sá kúrò lọ́dọ̀ ẹ tí ó kọ́ṣẹ́ dójú àmì wá wí ní gbangba káwọn bàbá kìkún wọn gbọ́dọ̀ ní kó fi ṣe yẹn ṣiṣẹ́ ṣe àmọ́ lómii tí ó kọ́ṣẹ́ dójú àmì tọ́gá mi náà tún máa gbé ìwé ẹ̀rí lé lọ́wọ́ ó dẹ̀ kúrò lọ́dọ̀ ó tún gba bòmíì lọ kí ló mọ̀ tó tún lọ dá lára ohun tó bá dẹ̀ dá lára ń bọ̀dà bọ̀ wá kó bá wọ̀ ọ̀gá rẹ̀ nígbà tó bá ti kẹ́hùn sọ̀rọ̀ ó di dandan kó kẹta sáré Ọlọ́run Elédùmarè àtúnbọ̀ gbà wá àjẹ́ kó ṣe é ṣe. ẹ ṣé bàbá ẹ kú àtúntònú ọ̀rọ̀ ṣùgbọ́n bàbá láìgbàdẹ ti wà nínú iṣẹ́ ìṣẹ̀ṣe tẹ̀ ń ṣe ǹjẹ́ lè sọ àwọn ìpèníjà àbí kan àbí kejì tẹ́ ẹ ti rí nínú àgbàdẹ ti bẹ̀rẹ̀ ìṣẹ̀ṣe yìí tó pé àmọ́ pé kò sí iṣẹ́ tí ò máa ṣe tó ń lẹ́yìn àdójúkọ ṣùgbọ́n àwọn ìpèníjà wo lẹ ti rí láìgbàdẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣẹ̀ṣe tẹ̀ ń ṣe. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọfá wọ́n ní ìrírí ni wọ́n ń pè lágbà kò sẹ́ni tí ò ní ìrírí ìjọ tó ti bí wa ló ti bí ibi mọ́ wa àwọn bàbá àtìyá ló máa wá ya ibi yẹn yà wá táwọn ní kí bí máa lọ kó kúrè ọmọ nílé ayé
kò dẹ̀ sí bẹ́ẹ̀dá ṣe fẹ́ máa wà ibi yẹn á fẹ́ máa wá bẹ̀wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan kákọ̀ máa bẹ lọ́wọ́ Elédùmarè kó má jẹ́ kí ibi wa kó pọ̀ ju ire lọ, ire ni kó jẹ́ kó pọ̀ ju ibi lọ. Torí nǹkan ò lè máa rí bákan náà lójoojúmọ́. Kẹ́dà máa pé bó ṣe ń dùn fún ni kó ṣe máa dùn lọ, kò gbọ́dọ̀ sí kíkan, kò gbọ́dọ̀ sí kíkorò. Ẹ̀mí gígùn kọ́. Bẹ́ẹ̀dá bàdẹ́ ẹ̀rí àmì wò kò lè mọ núrò. Ẹni bá mí arí àmì wò ló máa mọ núrò. Gbogbo ìgbà tá à ń kẹ́kọ̀ọ́ àìmọye, mo kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá àti ìyá tó bí mi. Torí nígbà tọ́mọ bá wà tó bá gbọ́ràn, ohun tó máa ṣẹlẹ̀ sí láburú kò lè pọ̀ tó máa rí ní dáadáa lọ. Wọ́n bá Ọ̀rúnmìlà lódògùn dáyẹ̀kú, Ifámu lódògùn dáyẹ̀kú, Ọ̀rúnmìlà ní kọ́ fọ́mọ ikú lọ gbàṣẹ lẹ́nu ìyá ẹ̀. Ọmọ ikú nítorí kí ni ṣe bó ti bí òun náà. Wọ́n nígbà tí ìyá rẹ̀ àbí ẹbí ẹ̀ ń kọ́, ó ní béèrè bí ó lè rèsì tó fi ní ṣẹ̀ṣẹ̀ gbé tó fi ní rí wàhálà. Díẹ̀ náà àwọn ọmọ ikú ló gbọ́, èyí tí ó gbọ́ wá ní ohun tó máa fi sójú páńpẹ́ òtò tó fẹ́ jẹ́nu kíní ẹ̀. Ojú páńpẹ́ yẹn á dẹ̀ máa tàn tó fi máa débẹ̀. A ní ọwọ́ ti tẹ́kù ni, lọ má jẹ́ kó wáyé tó wa. Báburú ṣe ń ṣẹlẹ̀, èmi dúpẹ́ gbogbo aburú o, kò sí tó borí tèmi. Elédùmarè fáńgbé mi borí káàtiri kò tẹ̀ fi bẹ́ẹ̀ ṣàbúrú púpọ̀. Torí tẹ̀dá ọba ti wàwàkúwà kò ní rírì kúrì. Lẹ́yìn òde kọjá ayé tó ti mọ ọmọ ẹni á ní kó rántí ọmọ ẹni tí kìíní, ọmọ ẹni tí wọ́n ṣe. Ọmọ gbọ́dọ̀ tí bá pèlé ìyá tó bá pèlé bàbá kò ní iṣẹ́ ṣẹ́gbé. Bí nǹkan bá ń fẹ́ ṣẹlẹ̀ àhámọ́ níwọ̀n. Ifá ní ká má fi kánjúkánjú ṣayé, ká má fi wàràwàrà wọ́pọ̀ ọ̀rọ̀. Ohun tí á jẹ dàgbà ká má ti kékeré bàjẹ́ bó bá pẹ́ títí a máa tò ní lẹ́nu. Ifá ni gbogbo ẹ̀dá tó bá ti ń kánjú tó ń wàwàkúwà bàbá aburú tí ó máa ṣẹlẹ̀ sí òní mọ́ níwọ̀n. Gbogbo ń wá ríyàn nìkan ohun tó fẹ́ fi rán aburú bá ṣẹlẹ̀ sí. Ó dúpẹ́ ńjọ́ mo ti wọlé ayé o, mi ò rí wàhálà tó pọ̀ jù nínú lárí. Dáadáa ló dẹ̀ ń ṣẹlẹ̀ sí mi kí ni náà dẹ̀ dúpẹ́. A lè má ìkọ̀lé bí ilẹ̀ bí Ọlọ́run, a lè má ìgbín mọ́tò bí ilẹ̀ àmọ́ kò burúkú jọ Ọlọ́run dẹ̀ ṣe dáadáa fún wa. Torí bí ẹwà yà dúpẹ́ pàwọ́ là ń gbé bẹ̀ wá la rí. Bẹ́ẹ̀ ti kọjú kọ́ ló ṣe é lò léyìn lè fi kọjú lábẹ́ ìgbóná. Mo dúpẹ́ o, àbúrò ìṣẹ̀lẹ̀ sí mi tó bẹ́ẹ̀ rí o. Dáadáa Ọlọ́run jẹ́ kó máa ṣẹlẹ̀ sí mi. Bí èèyàn bá dẹ̀ wá ń di Ifá tó ń kẹ́kọ̀ọ́ kò sí bí ò ṣe rí pé níjà. Ẹni bá fẹ́ kẹ́kọ̀ọ́ yanjú tó fẹ́ kẹ́kọ̀ọ́ yege tó dẹ̀ fẹ́ jèrè ohun tó fẹ́ kọ́ yẹn á rí pé níjà. Bí ìjọ ọkọ rán iṣẹ́ kówó sọnù ni. Tàbí kọ́ ní kó ṣe nǹkan tó ò tí ì mọ̀ pẹ̀ kó ṣe mistake láti ṣe. Wọ́n á sọ̀rọ̀ sí ẹ, wọ́n á dẹ̀ bẹ wí. Torí àtúnṣe làṣìṣe ṣe wà. Bẹ́ẹ̀dá ọba ṣàṣìṣe kò lè ràtúnṣe ṣe. Ẹ̀dá tí ó dẹ̀ gbẹ́sẹ̀ ó tì í rí. Bẹ́ẹ̀ gbọ́, bẹ́ẹ̀ ni kọ́lọ́hun Elédùmarè gbogbo àwọn tó ń wò wá àtẹ̀yìn tẹ́ wá bá a náà kó má jẹ́ ká rí ibi tó máa pọ̀ ju dáadáa wa lọ. Dáadáa wa ni kó máa pọ̀ ju ibi wa lọ lóde ìsàlàyé. Ṣé bàbá, ṣùgbọ́n bàbá ìyàtọ̀ ló wà láàárín ẹ̀yin ní ẹ̀yin onífá. Ǹjẹ́ onífá náà làwọn tó ń lo ọ̀sán yìí? Ìyàtọ̀ ló wà láàárín ẹ̀yin onífá àtàwọn ọlọ́sàn yìí. Onífá náà lọ́lọ́sàn yìí ni àbọ̀ yàtọ̀ síra wọn. Ẹ ṣe olóòtú, gbogbo wa ìṣẹ̀ṣe la jọ ń ṣe. Ẹ gbọ́, kò wá sí bí gbogbo nǹkan yẹn ṣe lè wà láyé ní tọ́lọ́run ọba Elédùmarè dá pé kó máa fi ṣe àyẹ̀wò, kó máa fi ṣe atọ́nà fún gbogbo ẹ̀dá ayé. Ifá lákọ̀ọ́kọ́, Ifá làgbà. Ifá tọ́ba òrìṣà dùnsìn. Ifá tọ́ba òrìṣà dùnsìn. Ọba má jẹ́ fòṣì ló gbáyé wà, àlùfòṣì ló gbà. Ìyàtọ̀ tó wà láàárín ẹ̀ ẹni ìyẹn ni tá a torí ẹ̀ ṣe ìgbà lọ́ọ̀yà tá a fẹ́ fọ̀mọ̀. Torí ẹlòmíì àpẹẹrẹ ẹ̀ ló ní Ifá kò dẹ̀ kẹ́kọ̀ọ́ Fá kó jáwé kó wégbò ní tiẹ̀. Àti agbégbá àti ọ̀sanyìn àti ẹ̀rìndínlógún gbogbo wọn ọmọ lábẹ́ Ifá ni wọ́n wà. Ọmọ lábẹ́ Ifá ni wọ́n. Ifá ló lórí òun lọ̀gá gbogbo wọn. Gbogbo wọn jẹ́ nǹkan èlò Ọ̀rúnmìlà náà ní gbogbo ẹ̀. Bẹ̀tẹ̀ ni tó bá ní kó kọ́ Fá tọ́nu ẹ̀ bá gbàbẹ̀ tó bá fojú sí
ẹlòmíràn á dáfá ifá pé ṣègùn ni kó lọ máa ṣe ó lè ṣe fáyẹn kó má jẹ́ nǹkan kan bẹ̀rẹ̀ àmọ́ kó bá ṣèṣègùn yẹn kò jẹ́ kó pe rẹ̀ lò nífà wọ́n ń pè nífà ní kinní tá a kọ́kọ́ lò níbẹ̀rẹ̀ yẹn ìyẹn lọ pẹ̀lẹ́ ìkífá lọ́rùn mi làárọ̀ lè wá lọ́ta máa ń dá ẹni bá jẹ́ babaláwo ní ogun tẹ̀ ní ọ̀dàfá ní ṣọ̀pẹ̀lẹ̀ agbígbá dàbí ọ̀pẹ̀lẹ̀ ni òun tún fẹ̀ dáadáa ju ọ̀pẹ̀lẹ̀ lọ wọ́n dẹ̀ ń dà síwájú wọ́n ń dà sẹ́yìn tó bá ti fọwọ́ gbé ọwọ́ kan láfi dọ̀pẹ̀lẹ̀ ọwọ́ méjèèjì níta gbígbá wọ́n dà sẹ́yìn báyìí wọ́n dẹ̀ sọ ohun tó bá rí fún wọn. Kò wá sí bó ṣe fẹ́ ṣàgbígbá o fẹ́ ṣèṣègùn o fẹ́ ṣe ọ̀sán yìí ifá náà ló máa tẹ́ sọ́nà pé ìlànà báyìí ni kò lọ tọ̀ ẹ̀rìndínlógún gangan ìyàwó Ifá ni torí gbọ́rùn mi là fẹ́ rìnrìn àjò tí ó fẹ́ sí ilé ìyàwó wa ń bí fúngbà táwọn èèyàn bá tiẹ̀ wà wá yín wá tẹ́yìn òsì dé tó ń bèrè léèrè kí lẹ fẹ́ kóhun ò ṣe o tí ìkọ̀fá láti ọdún ìtẹ́lẹ̀ ìjọ mélòó tó ń fẹ́ máa lókọ̀ tún la bókú jẹ́ mẹ́ta òun palẹ̀ mọ́lẹ̀ ifá mélòó ló ń fẹ́ kọ́ ẹ ló fi wẹ́ ẹ̀rìndínlógún pé kó gba owó ẹyọ ẹ̀rìndínlógún máa lò ó tó o bá dáa tó bá wá báyìí ní kò pè tó o bá dáa tó bá rí báyìí ìyẹn yá mọ̀ ó yá ṣe kíá ifá ò ṣe é sáré mọ́ ó níye ọdún ó níye ọjọ́ ó níye oṣù tó fi ń kọ́ bá àtẹ́rìndínlógún àtàgbígbá àtàwọn oníṣègùn tó ń lu ọ̀sán yìí Ọ̀rúnmìlà ló ní gbogbo ẹ̀ ìṣe ni ká ṣe bó ti jẹ́ kó ṣe ifá ní ọ̀kàrà òkòrò omi inú ìgbín ògbẹ adúbá fún ṣòótọ́ àwọ̀ ayé ọ̀kàrà òkòrò omi inú ìgbín ògbẹ adúbá fún ṣìkàṣìkà omi lálẹ́dẹ̀ ọ̀run òótọ́ balẹ̀ ó domi ìkà balẹ̀ ó díyanjú àtìwé àtàgbà òtítọ́ onífẹ̀ẹ́ ni ẹjẹ́ á máa ṣe bó o ṣe ìṣègùn ṣòótọ́ pẹ̀lú ẹ̀ ohun tí yóò bá rí má sọ fún èèyàn bó o ṣe agbígbá ohun tí agbígbá ẹ bá sọ ni kó o wí fún àwọn èèyàn ẹ má jẹ́ ká tẹ̀lé wọn afẹ́ jẹ. agbígbá lọlọ́sàn yìí àbáwọn kọ́lá lọ́sàn yìí. ọlọ́sàn yìí ló ní ṣègùn ẹlòmíì dẹ́ ìṣèṣègùn tí ó lọ́sàn yìí èmi dẹ́ mú méjèèjì papọ̀ ẹlòmíì àtẹ̀yànrìn aláàfáà ń tẹ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ni. agbígbá bí ọ̀pẹ̀lẹ̀ ló ṣe rí àmọ́ wọn kì í dà bí wọ́n ṣe ń dá ọ̀pẹ̀lẹ̀ torí kò tó ọ̀pẹ̀lẹ̀ wọ́n ń dá ọ̀pẹ̀lẹ̀ síwájú wọ́n ń dá gbígbá sẹ́yìn báyìí. àwọn oníṣègùn wọn á dẹ́rìndínlógún ọkùnrin ń dẹ́rìndínlógún obìnrin ń dẹ́rìndínlógún kì í ṣọ̀ràn yín obìnrin nìkan. àwọn tó ń lu ọ̀sán yìí ó lè mú kó dá dẹ́rìndínlógún owó ẹyọ ìyẹn pẹ̀lú ẹ̀ àmọ́ babaláwo ò lè bá wọn dẹ́rìndínlógún o babaláwo dẹ̀ lè bá wọn dá gbígbá bẹ́ẹ̀ ni babaláwo lè bá wọn lu ọ̀sán yìí ohun tí Ifá bá sọ ló fẹ́ rí òun la wá ń rí fún kálukú wọn bó bá jó níṣègùn ní ẹ̀pẹ̀rẹ̀ lóníṣègùn kó o máa ṣe ṣègùn kó o máa kó ní fáànì wọ́n náà babaláwo ní ẹ́ tó bá dáwùjọ babaláwo yẹn ṣé ò lè fọwọ́ sọ̀yà ló lóòótọ́ ló kẹ́kọ̀ọ́ Fá tó jẹ́ babaláwo ohun tẹ̀dá máa jẹ àtẹ̀wọ́ ẹni kì í tán ní jẹ wọ́n ń wá ohun tó fẹ́ jẹ wọ́n dẹ̀ fẹ́ fi máa ba ohun tó wọ́n fẹ́ jẹ́ ohun tẹ̀dá fẹ́ jẹ́ ló jẹ́ kó fi wá ohun tó fẹ́ jẹ gbogbo ẹ̀dá tó bá jẹ́ ohun tó fẹ́ jẹ ló fi ń wá ohun tó fẹ́ jẹ́ ohun tó fẹ́ jẹ ló fẹ́ fi ba ohun fẹ́ jẹ́ torí nígbà tó bá parọ́ fẹ́nìkan lénìí tó kúrò lọ́dọ̀ ẹ tó bá yá tó mọ̀ pé ló pa kò lè ránṣẹ́ sí ẹ pé ẹ máa lọ bá lágbájá ohun téèyàn dáhùn fi kékeré kọ́ tí fàgbà jẹun ẹ̀ nífà ìjì ògbè sọ́bẹ̀ kékeré kọ́ tó fàgbà jẹun. wọ́n ní bàbá yẹn sì wà ń bẹ́ o tí ó bá mọ̀ ṣe kó máa ṣe bó ṣe ń ṣe ẹ̀mí ìlú tó bẹ́ẹ̀ ẹni kò rí owó ọ̀tọ̀ ẹni dẹ̀kọ̀ kékeré ọ̀tọ̀ àmọ́ bẹ́ẹ̀ dàbá dàgbà tí ó bá kú nídìí Ifá á jẹun fádọjú alẹ́ Ifá ṣe ní ká máa fi kọjúkọjú ṣayé ohun tá á jẹ dàgbà ká máa fi kékeré bàjẹ́ bó jẹ́ káfíńtà ní bó jẹ́ bíríkìlà ó ní iye ọjọ́ ològìkì mọ́ láti lọ rẹ́ láti lọ gùn ohun èèyàn bá fi kọ́ṣẹ́ náà ló fi ránṣẹ́ wẹ̀yìn níta àwọn onítẹ̀lọ̀ náà gbẹ̀yìn àkọ́kọ́ nínú rẹ̀ pé kó rán dọ́sítà kò rán gbò bá tún dàgbà bàbá yẹn ò lè máa ṣọ́ràn mi rò pé rán dáadáa ẹja gbé báyìí lọ bẹ̀tì iṣẹ́ Ifá ò rí bẹ́ẹ̀ bàbá yẹn sì wà bẹ́ẹ̀ ẹja lọ bá wọn ohun tó jẹ́ kán ṣe fún wa tí gbèsè ayé wa fi fẹ́ dá Ifá ò ń bá gbèsè ayé ẹ̀dá jẹ́ gbogbo nǹkan ṣẹ̀ṣe kò sí tó bá gbèsè ayé ẹ̀dá jẹ́ àwa tá a wà ń díẹ̀ ní ká mójútó ká máa fi ba ìgbésí ayé àwọn ọmọ èèyàn ká ṣe mímọ́ ká ṣe dáadáa pẹ̀lú ẹ̀ bó o bá dáfá gbé Fá bá gbé kú sọ fún wọn pé kú ló bọ̀ má torí pé ni wàá bẹ lówó lọ́wọ́ kó o yan tí fáwọn ní kó o yan fún bó o bá bíyàn bá kó lẹ́tọ̀ọ́ bá lọ Ifá ń bọ̀ wá dá sẹ̀ríà fún wọn tó gbà torí àfọwọ́ ata àbówó orú á fi kó yọ gbogbo nǹkan yẹn ohun èlò iṣẹ́ Ifá náà
ẹ̀ tí ṣègùn ó dá dúró wà lọ́tọ̀, ọlọ́sàn yìí náà ó wà lọ́tọ̀ ó papọ̀ mọ́ ṣègùn, babaláwo dẹ̀ dá dúró tó jó lórí gbogbo wọn. Ẹ ṣé bàbá, ẹ kú ohùn. A dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín sórí ètò wa, ẹ dá wa lóhùn. A jẹ́ gbàdúrà pé gbogbo ìgbà la máa rí yín bá. Kó jẹ́ nígbà yìí náà wá lójijì. Ṣùgbọ́n bàbá, ǹjẹ́ àwọn oníṣẹ̀ṣe gbìyànjú láti ran olóyè Sunday Igboho lọ́wọ́ fún ìjàǹgbara ọmọ Yorùbá tó ń jà? Ọ̀nà wo làwọn oníṣẹ̀ṣe náà ń gbà láti rí pé àwọn náà ràn lọ́wọ́ láti dúró tì í, láti rí wípé ìjàǹgbara tó lóun jà fún ọmọ Yorùbá ó wá sí ìmúṣẹ? Ẹ ṣé olóòtú. Ìjàǹgbara tó ń jà fún ọmọ Yorùbá kò já nítorí ààrẹ o, pé a bá fẹ́ gbọ́ ká lọ gbọ́. Ọlọ́run ti dá ohun tó fẹ́ jẹ́ mọ́, ó dẹ̀ ti dé èèyàn láyé ara tiẹ̀. Ṣé owó tó ṣẹ̀ fẹ́ gbà yàrá kí ni fẹ́ gbà bọ́ bẹ̀? Ó ní kán mú wa kúrò ní oko ẹrú ká bọ́ sínú òmìnira. Gbogbo bó ṣe jẹ́ kó ṣèjọba lé wa lórí kọ́ lọ́ ṣe ń ṣe. Oníṣẹ̀ṣe ò dákẹ́ àdúrà o, torí ẹni tí ò bá ti ṣe nǹkan láṣebàjẹ́ oníṣẹ̀ṣe máa ń tẹ̀lé. Gbogbo ẹni bá ti ń fẹ́ ṣe nǹkan láṣebàjẹ́ àwọn ò ràn onítọ̀hún. Babaláwo oníṣẹ̀ṣe àwọn ò dẹ̀ ń kojú èèyàn. Bá a bá ti fẹ́ gbé ìgbésẹ̀ tàbí a rẹ́nìkan tó fẹ́ ṣe dáradára, ohun tí lágbájá fẹ́ ṣe yìí, ìwọ Ifá kí ni ká ṣe? Ètùtù àtẹ̀bọ̀ àtàdúrà la fi ràn oníkálukú lọ. Ní dìhà ogun, ní dín nǹkan kan mọ́ra. Àmọ́ ohun tí ẹbọ ń ṣe kékeré kọ́ o. Bóyá ọdún méjì bọ̀dún mélòó ẹ wò gba kíní kọ́kọ́ fẹ́ dé, má jáde kòrónà kíní kan, ó ní iye táwọn babaláwo fi ṣètùtù lẹ́gbàá. Ẹ wá wo bó ṣe wá rí lẹ́gbàá, ẹ wo bó ṣe rí níbikíbi. Àmọ́ bó bá pẹ́ tẹ̀dá tí ń dàbí bó bá dijọ́ kan òbí àyàn, Ọlọ́run kó bá wa dúró tì kó má dákẹ́. Torí gbogbo ọmọ Yorùbá náà wà lẹ́yìn tí wọ́n dẹ̀ ń tì lẹ́yìn. Ifá aládé á jẹ́ kó máa ṣe é ṣe. Elédùmarè á dúró tì. Gbogbo bó ṣe ń gbèrò pé kílẹ̀ Yorùbá káwa náà dómìnira wa ká kúrò ní ogun ẹrú, Ọlọ́run Elédùmarè á fún ṣe. Kó dẹ̀ máa rìn kó máa bójú ẹ̀yìn kóun náà máa gbámọ̀ràn lọ́dọ̀ àwọn bàbá. Torí bó ṣe rí bẹ́ẹ̀ kọ́ làwọn èèyàn náà ṣe rí. Èèyàn dé oníkùlẹ̀ ló mọ́kà, oníkùlẹ̀ ṣe kí ni oníkùlẹ̀ ló mọ́kà. Bó bá ń rìn kóun náà máa tẹ̀ síbì kan kó máa béèrè ọ̀nà. Torí ẹ̀dá kan ò mọ ọ̀rìn kò rí ó máa ń mí. Èèyàn dẹ̀ lè lóhùn jọlọ́gbọ́n tán lé ayé yìí kó má kù síbì kan. Ìjàpá tó lóhùn kó gbogbo ọgbọ́n kò fẹ́ kó gungi, ó wá kó sínú akèrègbè, ó wá pọ̀ sí igbá àyà ni. Bó ṣe ń gòkè ló ń jábọ́, bó ṣe ń gòkè ló ń jábọ́, ọpọlọ ló wà pé ká ìjọ ọjà pọ̀ máa gọ. Ó ní kí ló fẹ́ lóun fẹ́ gungi ní òun kó gbogbo ọgbọ́n lé ayé òun fẹ́ wá kó gungi. Ó ní wàá má kèrègbè wá gbọ́ níbẹ̀ kọ́ ló jẹ́ kó gbé sí. Ó ní ibi báyìí ni kó fi sí. Ó wá sọ síbi ní bóun ṣe ní òun gbọ́n tó lé ayé. Àṣẹ gbọ́n kan tí wà bẹ́ẹ̀ kan bá kó òun gbọ́ kó má pẹ́ nìkan òun gbọ́. Gbogbo ẹ̀ ò gba gidi kò dẹ̀ gbariwo. Ọlọ́run Elédùmarè la lè jọ kípè. Kò sí tọ́lọ́run ṣe tí o. Bóun náà lágbára bó lóògùn àwọn kan ló fún ibì kan lòun náà dẹ̀ ti kọ́. Mímọ̀ Ọlọ́run dẹ̀ ṣì wà ń bẹ̀ ló ń jẹ́ kó máa dáhùn fún. Ẹ ṣé bàbá, ẹ kú àlàyé ọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn èèyàn wa, àǹfààní àwọn èèyàn wa tó ń wà nílé, a mọ̀ pé ìbéèrè kan tàbí kejì àwọn ìjà lọ́kàn wọn. Then àyè tó fẹ́ kẹ́ tó bá wa gbọ́ àwọn èèyàn wa lámọ̀ràn. Torí pé ayé tá wà nísìn ó ti sú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti wò títí wípé ikú òun nǹkan tó kù nìkan. A jẹ́ kẹ́ bá fi ọ̀rọ̀ ìyànjú, kẹ́ bá fi ṣáwọn èèyàn létí wípé ohun tí wọ́n rò bẹ́ẹ̀ kò ní ṣe rí. Ẹ ṣé bàbá. Ẹ ṣeun olóòtú. Ó kí gbogbo àwọn tí wọ́n ń wò wá nílé látàárọ̀. Ọlọ́run Elédùmarè kò ní kúrò lákàyè yín. Kò dẹ̀ ní kọ̀dé àìmọ̀ṣe sí iléeṣẹ́ ìṣẹ̀ṣe lágbà kò ní bàjẹ́. Elédùmarè á túbọ̀ máa fún wọn ṣe. Àmọ̀ràn mi tí mo fẹ́ fáwọn èèyàn ni pé ká má fi kánjú lólé ayé. Kò sí sùúrù ṣe tí wọ́n ní sùúrù òkè ìpọ́jà fi tí ó bà ní tó. Kéèyàn má dẹ̀ wáwàkúwà torí ẹni bá wáwàkúwà rí ìyókù rẹ̀. Ẹ gbọ́ bẹ́ẹ̀ dá lẹ́ni tí ó kù tó sì wà láyé á jẹran tó téeru. Ẹni tí ó dẹ̀ kú ló lókè kan oko kan òkè ọ̀hún. Kò sí ohun tá a mú wáyé o.
kò dẹ̀ sí ohun tá a fẹ́ mú padà. Mo fẹ́ dogún, mo fẹ́ dọgbọ̀n, ó dàálẹ̀ ayé ó dàálẹ̀ náà ni. Inú kòtó òun la ti ń bọ̀, láti inú kòtó a bọ́ sínú kòtó, láti inú kòtó náà lẹ̀dá tó máa gbà dé inú kòtó. Gbogbo ohun tọ́lọ́run bá ṣe fẹ́dà ò ní tẹ́lọ́rùn pẹ̀lú ẹ̀. A lè máa bẹ Ọlọ́run púpọ̀ kò jẹ́ díẹ̀ l'Elédùmarè sì ṣe. Máa dúpẹ́, máa bẹ Ọlọ́run lórí díẹ̀ yẹn kó lè sí. Ni mo fẹ́ fáwọn èèyàn wa lámọ̀ràn. Kò sẹ́dà tọ́lọ́run dá tọ́lọ́run ò ti dá bó ṣe máa jẹ́ àti tó fẹ́ jẹ mọ́. Àmọ́ àìlè ní sùúrù àwọn èèyàn ìkánjú lá máa fi wá balabala. Àní wo ẹni tó wà lẹ́yìn wa, ẹni tí jù wá lọ tó wà wájú lá máa lé. Kò sí ohun tá a fẹ́ fìyẹn ṣe. Ẹni wà wájú tó ti jù wá lọ́gbọ̀lẹ̀ mọ̀ tó ti ń bá ìgbésí ayé tiẹ̀ bá gbóhun tójú tiẹ̀ ti rí, tójú tiẹ̀ bá rí o lè dáyé yẹn náà. Ẹlòmíì ò béèrè ohun tójú lágbájá rí bó ṣe fojú rí náà wàhálà iṣẹ́ tó ṣe láyé yìí kó tó jẹ́yàn. Ó sáré kó òun náà jẹ́yàn náà fẹ́ jẹ́yàn yẹn ni. Tó bá wá pẹ́ ní ẹjọ́ kò tí yẹn sọ fún tó bá mọ ohun ojú òun rí láyé yìí. Òun má gbà mí ohun kan rí, òun má bá wọn polówó ń báyìí rí. Ọlọ́run ló kò gbà láàánú kan pàdé òun. Ṣé tíyẹn náà bá wá rìn nípa yẹn kó ṣe wàhálà yẹn, ṣé lè dúró ẹni yẹn? Ìkánjú yẹn ló dé bá àwọn ọmọ wa ní ìsìn. Ẹ jẹ́ kẹ́dà kàwé, ìwé jẹ́ pàtàkì. Bá a bá dé kàwé ká kọ́ṣẹ́ àtẹ̀wọ́ ẹni kì í tán ní jẹ. Béèyàn bá wá ń di iṣẹ́ kan bọ́lọ́run ò tí ì gbàdúrà ẹ̀ tí ò bá fi sílẹ̀, bó bá yá láǹdí Ọlọ́run á gbàdúrà ẹ̀. Àmọ́ ká ṣe léyìí, ká lénìí, kó dọ̀la ká tún fò mọ̀ṣẹ́ mi. Àwọn tó ti mọṣẹ́ kan yẹn mọ̀ ẹ̀wọ̀n ní mọ̀ pé oṣù ìwádìí ó ti fi iṣẹ́ lẹ̀ kò ṣe mọ́ tún ti ń bá iṣẹ́ mi lọ. Àmọ́ṣẹ́ tó ń ṣe ní o, ṣó sì wà bẹ́ẹ̀ sì ṣiṣẹ́ yẹn, ẹ jẹ́ ká wá lọ. Má dé dọ́dọ̀ ẹ̀ gbọ́dọ̀ ń bá pàṣípò tiẹ̀ tó. Ẹni kọ́ àárọ̀ ò lè gbà lọ́sàn-án, ẹni kọ́ ọ̀sán ò lè gbà lálẹ́, ẹni dẹ̀ ẹ̀kọ́ lálẹ́ ò lè gbà láàárọ̀ kò lè gbà lọ́sàn-án. Àmọ́ gbogbo wa là ń wọ́lá òjò. A dẹ̀ máa ń fẹ́ kí ni k'Ọlọ́run dá wa lóhùn. Ohun t'Ọlọ́run béèrè lọ́wọ́ wa ṣáà wá ṣe fún Ọlọ́run. Àní ìwọ Ọlọ́run mo fẹ́ kó o dá mi lóhùn lásìkò tó wù mí. Ẹ̀dá ò jẹ́ sọ pé jọ́ t'Ọlọ́run bá ráyè ní k'Ọlọ́run tó dá. Àní sọ kò tẹ̀ ní máa gbàdúrà rú ẹ̀. Ọlọ́run dẹ̀ béèrè wà. Kò sí Ọlọ́run ò béèrè ẹ̀sìn lọ́wọ́ ẹnì kankan. Adélé ayé la yẹ̀sìn tó wà. Ọlọ́run ò bí ẹlẹ́rìí ẹ̀sìn. Ó béèrè ìwà àti iṣẹ́ ọwọ́ ẹ̀. Ntọ́lọ́run Elédùmarè béèrè. Torí ẹnìkan ò tọ́lọ́run sí. Ọ̀rẹ́ bàbá kò bí lè sí kálukú lè pè bí ń pa àwọn òun lọ jẹun. Àmàsìkò tá a fẹ́ jẹun, àmàsìkò tá a fẹ́ wẹ̀, àmàsìkò tá a fẹ́ oṣù, àmàsìkò tá a fẹ́ sùn. Ṣọlọ́run lásìkò kan bẹ́ẹ̀. Fúnra Ọlọ́run ló ń sì wà. Àwa wí fáwọn èèyàn bọ́lọ́run tiẹ̀ ṣe ń ṣeré fún wa. Èyí táwa ń sọ síta ẹlòmíì ò lè dá sọ́ní tó fi ń mí lọ́sibítù. Tọ́lọ́run ò dẹ̀ ṣe tiwa bẹ́ẹ̀. Ẹlòmíì ìfilé kan tí ó fọ̀nà roka àti kì sẹ́nu ara ẹ̀ dọ̀rùn nígbà tí ò gbádùn ilé ayé rẹ̀. Wọ́n gbé àwọn èèyàn wa tí wọ́n ń wò wá tí wọ́n ń gbọ́ wa, ẹ má jẹ́ ká fi kọ́júkọ́jú lólé ayé. Ẹ jẹ́ ká ṣe sùúrù sí ohun tá a bá ní ṣe. Bó bá pẹ́ tó yá, Ọlọ́run ọba Elédùmarè á dá oníkálùkù wa lóhùn. Ká dẹ̀ má dákẹ́ ìwúre. Ìwúre ló dàdúrà, àdúrà náà ló jẹ́ ìwúre, má jẹ́ ká dákẹ́. Ọlọ́run ọba Elédùmarè á gbàdúrà wa. Iṣẹ́ tí kálukú wa bá dẹ̀ ṣe ẹ jẹ́ á mójútó. Yorùbá náà tẹ̀wọ́ ẹni kì í tán ní jẹ. Ẹni tí ò dẹ̀ fi irun funfun dúdú ṣiṣẹ́ yóò fi irun funfun fẹ́ nú àmàlà. Ẹni bá fi irun dúdú ṣiṣẹ́ ló fẹ́ fi irun funfun jẹ iṣẹ́ tó ṣe. k'Ọlọ́run jẹ́ ká dàgbà, kó jẹ́ ká dògbò. Mo bẹ̀ gbogbo àtàwọn èwe àtàwọn ọ̀dọ́, gbogbo ọ̀nà tí ìyá bàbá fi wá sí ẹ jẹ́ á mójútó. Ká dẹ̀ mójútó iṣẹ́. Ẹni bá kàwé kó kà dójú àmì. Elédùmarè á jẹ́ gbogbo ká fi ṣoríire. Ẹni bá dẹ̀ kọ́ṣẹ́ kó kọ́ kó yanjú. Elédùmarè á jẹ́ ká fi ṣoríire. Àwọn ẹni tẹ́ ń gbọ́ wa ẹni ṣì wà gbọ́, àwọn tá à ń sọ ní àní ṣì ń sọ. Elédùmarè á túbọ̀ máa ṣọ́pàdé ní kálukú wa. Lágbára Fá, lágbára Elédùmarè. A ṣe gbogbo wa tán, àyè ṣí sílẹ̀. Àyè kò ní ṣí sílẹ̀ fún ẹnìkankan wa. Àyè àrùn kò ní ṣí sílẹ̀ fún wa. Ifá ní gbogbo ẹ̀ bá ní ṣe dúró fún Ọlọ́fin akóró 6 ṣe lọ́dún. Owó làwọn wá tá ò ní Ifá bá wa ṣe. Gbogbo ẹ̀ bá wa ṣe. Aya là ń fẹ́ gbogbo orí làwọn wá tá ò ní Ifá bá wa ṣe. Gbogbo ẹ̀ bá wa ṣe. Òrìṣà má fèlì yá wa. Adífá fúnlẹ̀, adífá fún ọ̀run. Wọ́n ní wọ́n máa ríra wọn pẹ́ títí ayé. Àti ilẹ̀ àtọ̀run wọ́n lójó máa ríra wọn pẹ́ títí láyé ni. Nígbà tá ò bá kú, a ó tún máa ríra wa láìmọye ọjọ́, láìmọye ìgbà, láìmọye ọdún, láìmọye oṣù. Elédùmarè á dúró tì wá. Gbogbo ìta àwílé ni àwọn tí wọ́n ń gbọ́ wọn ní ṣì wà gbọ́. Elédùmarè á jẹ́ kó ṣe wọ́n láǹfààní. Gbogbo bí wọ́n ṣe ń fẹ́ padà sí ẹ̀sìn abínibí wọn, sí ìṣẹ̀ṣe àwọn baba ńlá wa, kí Elédùmarè kó jẹ́ kí wọ́n lè padà. Kó jẹ́ kí wọ́n lè padà. Kí Fàlọ́lẹ̀ jẹ́ kí wọ́n lè padà.
Elédùmarè á máa dó tẹnì kọ̀ọ̀kan wa. Ìlú tá a dé wa yìí náà kó má bàjẹ́ o. Elédùmarè kó má kọ̀dá ìmọ̀ ṣe sí wa. Wọ́n ti ń fẹ́ kálukú wa láyé, wọn ò ní fẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́rùn bẹ́ẹ̀. Ifá jẹ́ kó rí bẹ́ẹ̀. Elédùmarè á jẹ́ kó ṣe bẹ́ẹ̀. Kó rí bẹ́ẹ̀, kó ṣe bẹ́ẹ̀. Lọ́lá orúkọ mímọ́ tí Elédùmarè fi fún aṣíwájú wa Ọ̀rúnmìlà. Àṣẹ, àṣẹ, àṣẹ. Wo bàbá ẹ bá wa fi nọ́mbà ìbánisọ̀rọ̀ yín sílẹ̀ àwọn èèyàn tó ń wà nílé. 080 35 05 7339 080 35 05 7339. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín fún àsìkò tẹ́ fún wa. Ayọ̀ ìgbàládùra wípé àwọn máa rí yín bá ní gbogbo ìgbà. Ẹ̀yin làwọn máa bá lágbọ̀rọ̀ lọ, àwọn làwọn máa wá, ẹ̀yin làwọn máa bá láṣẹ Elédùmarè. Ikú ìjẹ̀ nígbà yìí lọ́wọ́ wa báyìí. Láti òfin pàdé lọ́jọ́ míì, ọjọ́ rí. Orúkọ tèmi ò yí padà o. Sùláìmọ̀ ọmọ Táíwò lórúkọ tèmi jẹ́. Ire náà ó dìgbà. Ẹ káàbọ̀ sí ìkànnì Sultan TV.